go stop till I die. Ọkọ fún mi lọ́wọ́, tí ó fún mi lọ́kọ, máa fọwọ́ ra jíkọ́lọ́, tó lè fún mi lọ́kọ. I love to fuck, I no go lie, na from sex I come, I no go stop till I die. Ọkọ fún mi lọ́wọ́, tí ó fún mi lọ́kọ, máa fọwọ́ ra jíkọ́lọ́, tó lè fún mi lọ́kọ. Wọ́n fowó dí mi lẹ́nu, kò fẹ́ kẹ́ ra mi lábẹ́. Ojúmọ́ kan àròyé kan ní àná ara rẹ̀ ní òlẹ̀. Ó wá pé ìdákẹ́ bí mo dákẹ́ tán wá bá mi dákẹ́. Ogologo oúnjẹ mo máa lọ fún ní ìtura. Ìkóló pẹ̀lú sí mi lábẹ́. Jàjẹ́ yá àtàjẹ́ sára ọ̀gá tó lówó tí ò lóko dráìmà ní dórí wọn láyà. I know go lie, na from sex I come, I no go stop till I die. Ọkọ fún mi lọ́wọ́, tí ó fún mi lọ́kọ, máa fọwọ́ ra jíkọ́lọ́, tó lè fún mi lọ́kọ. I love to fuck, I no go lie, na from sex I come, I no go stop till I die. Ọkọ fún mi lọ́wọ́, tí ó fún mi lọ́kọ, máa fọwọ́ ra jíkọ́lọ́. I love you that way. Sex is the best pleasure you can give any woman. Introduce stress, improve human bladder control. Lower body pressure, relieve cancer and heart attack. While sex is good over body metabolism. Uno go love to chop banana, weapon of fussy battle. Snake in the trousers, long tree shaker, silent flute. Baby, Uncle Jojo, father of Abraham, my cream stick, my ding dong, my Janai Nina, I love you, I never lie. I love to fuck, I no go lie, now from sex I come, I don't go stop till I die. Ọkọ fún mi lọ́wọ́, tí ó fún mi lọ́kọ, máa fọwọ́ ra jíkọ́lọ́, tó lè fún mi lọ́kọ. Beautiful lady, your boontag is empty. Thank you, Kẹ́mi Òjòbárọ̀. Ogo wọn yan olóhun tó ń ṣe lára kan. Oko òun ẹ̀kan ó ń ṣe pẹ́ńpẹ́ lára kan. Ọlọ́run tó ṣẹ̀dá wọn. Òun nìkan ló yẹ. Kò sí ohun tó dùn tó bẹ́ẹ̀ bá rí ẹ̀ wá wí. Àtòkùn àtòkò ni wọ́n jọ ṣe kẹ́ ara wọn. Brick and pussy is good o, is good person ibi. Ọlọ́run má jẹ́ kúkú obìnrin gbà. Obìnrin dúdú, obìnrin pupa. Oko oyin ni, ogo oyin ni, lára mi ògógó. Oko oyin ni, ogo oyin ni, oyin mama àjòjì. Idán oyin ni, ọyàn oyin ni, oko oyin ni, ogo oyin ni, oyin mama àjòjì. Ẹ má wọlé àwọn èèyàn ń jẹun lọ́wọ́. Sex is good oh, sex is good oh, sex is good oh my brother. Sex is good oh, sex is good oh, sex is good oh my sister. Wetin I go do for this life oh, wey I no go for, wey I no go for. Sex is good oh, sex is good oh. Ọkọ ṣe pàtàkì lára. Gbogbo ọmọ tuntun bá. Ọkọ rẹ̀ ọmọ àjílẹ̀. Obìnrin tí ò dá mi ara ò gbádùn oko. Ọkùnrin tí ò sí ìlábọ̀ ò gbádùn òkú. Yé 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 yé. Ògo tẹrẹ orúkọ kókó. Akọ́dá ayé o, ìbára ni mo
ṣe aṣẹ̀dá oko aṣẹ̀dá oko aṣẹ̀dá òbò aṣẹ̀dá ẹpọ̀n aṣẹ̀dá idọ̀ ìbàrẹ̀ ni mo ṣe òòṣà òkè ìbàrẹ̀ ni mo ṣe olódù tó màre ìbàrẹ̀ ni mo ṣe alámọ̀ rere àrọmọtúmọ̀ra ìbàrẹ̀ ni mo ṣe ìbàrẹ̀ ni mo ṣe ọba tó fọ músáyà obìnrin ìbàrẹ̀ ni mo ṣe ọba tó fẹ́ pọ̀n pamọ́ sábẹ́ oko ìbàrẹ̀ ni mo ṣe òòṣà òkè ẹjọ́ ojú mi ṣe. ẹ kúrọ̀lẹ́ kú dédé wòye káàbọ̀ sábàlẹ̀ ètò yìí o ẹ̀yin tí ẹ ò bá ti ṣínú ẹ̀yin tí fèètì yóò bá pé ẹ kúrò torí lára àwa náà làwọn èèyàn kan attack mi lẹ́yìn pé ṣé nítorí pé kinní kan tó wà ń ta àwọn ògbọ́n kì í sọ̀rọ̀ oko mọ́ mò ń ṣe pàṣà kò rí bẹ́ẹ̀ mi ṣe rí ọ̀rọ̀ oko tèmi tí mò ń sọ mi ò fi ṣe ṣeré ìmàdí ọkàn òbò a fi ń kẹ́kọ̀ọ́ ni so ìgbà tí ò bá ti ní pé ká sọ bóyá ká nígbà tí mò ń sọ̀rọ̀ ọmọdé ṣé ọ̀rọ̀ yẹn ṣe kí náwọn tó ń ka news ni tó bá fẹ́ túfọ̀ ẹni tó kú ó ní mood tó yẹ kó kárí ara nǹkan tó máa ń kọ́ wọn ni tó bá fẹ́ túfọ̀ pé wọ́n bá fẹ́ sọ̀rọ̀ pé happiness ó ní mood tó máa kárí so ńgbà tá à ń sọ̀rọ̀ ọmọdé ṣé mo máa kárí mood irú nǹkan báyẹn ìgbà tá à ń parí ìjà mi ò lè gbọ́ tá bá fẹ́ irú èyí ìsìn a máa sọ̀rọ̀ okó àtòbò reason dẹ̀ ni wípé mo ṣe update kan láàárọ̀ mo ní kí àwọn obìnrin kan máa assume pé most of the time àwọn tá bá assume pé ọkọ wa ń do wọn máa end up láti do ni torí pé àwa la máa ń mú ojú wọn a máa ń ṣí ojú wọn láti rí àwọn qualities àwọn hidden things tó wà nípa obìnrin yẹn bọ̀ ńgbà tá bá ti ń accuse wọn ọpọlọ wọn á máa rò pé okay ọbàjọ tíyàwó mi ṣe sọ wípé kí tíyàwó mi ṣe fi pé mò ń do aṣọ́mọ yín náwọn potential bá aṣọ́mọ yín lọ́mú lọ́wọ́ aṣọ́mọ yín ní ìdí báyẹn no wonder ìyàwó mi ti rí nǹkan tí mi ò rí at the end of the day wọ́n bẹ̀rẹ̀ sí ni máa nǹkan tí wọ́n rò wọ́n máa gbé sí ọkàn wọn ìwọ ló ṣí ojú wọn síbẹ̀ so mo wá sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tá a bá ti marry a máa ń rò bóyá àwa la ní oko ẹ jẹ́ kí n sọ fún yín tá bá ti open tá bá ti ní broad mind wa wípé kí ọkùnrin wà responsible kó dẹ̀ ṣojúṣe ẹ jẹ́ kí n sọ nǹkan kan kò sí àdúrà tó lè yí ọkùnrin tó bá like òbò padà kò sí ìwàásùn tó fẹ́ ṣe fún ọkùnrin kankan tí ò bá tí kàndí nínú iyọ̀ ṣe rí gbogbo ẹ̀yin ọkùnrin ẹjọ́ ẹ má fi gayí kan yọ̀ ẹ parẹ́mọ́ kò sí nǹkan kan tó lè ṣe ìwọ obìnrin tó bá ń sọ fún wọn gan ó máa dàbẹ́ ni ọmọ máa rí ẹbẹ́ ni pé òun jowú ni bóyá ìwọ ti rí ọ̀nà tó ń lọ yẹn pé ọ̀nà ìparun ni kò sọ́nà ń bẹ̀bẹ̀ tó bá ń sọ fún wọn wá lára ń ta ẹ́ so kò sí àdúrà kankan tó lè stop ọkùnrin kan àfi ọkùnrin tó bá ti fúnra rẹ̀ fẹ́ yíwà padà tó ti já lójú àbí àwọn tí condition bá jẹ́ kí wọ́n fẹ́ stop láàárọ̀ àwọn condition wo nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọ Chidinma yẹn irú nǹkan bá yẹn sì àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin á kọ́gbọ́n pé èèyàn kan sọ ẹ̀mí ẹ̀nù nítorí obìnrin wọn á kọ́gbọ́n nírú nǹkan bá yẹn tí ọkùnrin míì bá ti lọ tó pọ̀ ti ní ó ti lùgúdẹ ó ti gbé infection tó ti ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́ irú àwọn ọkùnrin yẹn fúnra wọn ló máa withdraw àbí àwọn ọkùnrin tí oko wọn bá ti ní problem àbí àwọn ọkùnrin tí wọ́n pé wọ́n ti rí pé àwọn tí ń dàgbọ́ mọ́ wọ́n ti ń ga tó wọn bọ̀ wípé èèyàn kankan ó lè wá máa advice ọkùnrin pé stop ẹ mú ọkọ yín lórúkọ Jésù lórúkọ Ọlọ́run oko irọ́ ni má tọra yín kò sí anybody tó lè pàrọwà fọkùnrin tí ò bá fẹ́ stop ọkùnrin fúnra rẹ̀ àfi tó bá kọ̀dí nínú yọ̀ àbí tó bá fúnra rẹ̀ sọ pé òun ti pinnu wípé amount of jàgídíjàgan àbí amount ọ̀rọ̀ kan máa stop ọkùnrin bàbá làárọ̀ nítorí ẹni mi ṣe kí n bọ́dà ara mi máa kú sọ pé lọ ṣe é mo mọ̀ pé tó bá yá ò lè ṣe mọ́ tí agbára bá sì wà lára ọkùnrin tó bá fẹ́ mójú ẹ̀ kúrò lára dúdú funfun ọkùnrin ló lè decide bóyá òun ò ní ṣe nǹkan kan kò sọ́bìnrin tó lè stop ẹ̀ nǹkan tí mo sọ in essence nìyẹn wípé tó bá ti marry mú ojú ẹ kúrò pé ìwọ ló ní property ìwọ ló ní má fi oko ọkọ ẹ ṣe property ìwà tí ọkọ ẹ ń wù ó ló yẹ kó concern ẹ ṣó fún ẹ látẹnṣọ ṣé kò nà ẹ ṣó ń tọ́jú ẹ ipe orò bóyá ìwọ ló ní oko ẹ yẹn ó máa parẹ́ wá fún rẹ lápatẹ́ńṣọ̀n torí wàá fẹ́ máa guide oko yẹn wàá fẹ́ máa overzealous wàá máa wà possessive wàá ní obsession at the end of the day ó máa ṣe rẹ léṣe ni mo ṣe máa sọ pé ẹ má máa rò pé yín lẹ́ni kìíní yìí ara ẹ lẹ́ni responsibility ẹ lẹ́ni
ìwà ẹlẹ́ni ẹ mójú kúrò ẹ gbà kámú kúrò lójú ara oko ẹ̀ fúnra ara ọkùnrin ló máa ṣíwọ́ àdúrà ò lè ràn án torí pé tẹ bá gbàdúrà ṣe máa ní kó má jẹ gbádùn ni ṣe máa ní kókó ẹ má ṣiṣẹ́ ni ẹ lè ní kókó ẹ má ṣiṣẹ́ tẹ bá ń gbàdúrà fọkùnrin pé kó má ẹ Ọlọ́run kó mójú ẹ kúrò ẹ ń ba yí ẹ jẹ́ nítorí ṣé ojú ẹ ò ní ṣiṣẹ́ tó bá rọ́yàn ńlá ṣojú ẹ ò ní ṣiṣẹ́ tó bá rí dì irọ́ ni ó máa ṣiṣẹ́ ẹ̀ awo ọyàn awo òdi okó adé ṣiṣẹ́ tó bá ti ń gbàdúrà pé kókó ẹ pé Ọlọ́run mójú ọkùnrin kúrò lára obìnrin mi ò ń gbàdúrà pé kókó ẹ kú ni ò ń fi àdúrà ràn lọ́wọ́ pé kókó ẹ kú ni tó mì pé okó ẹ ò ní ṣiṣẹ́ mọ́ nígbà bá dẹ̀ yá okó tí ò ṣiṣẹ́ ta ẹ̀ á ràn wọ́n náà kò ní ṣiṣẹ́ lọ́dọ̀ tiẹ̀ mọ́ gba kám wùwà dáadáa kó má fi pín ẹlẹ́mìí fẹ́ ọkùnrin lẹ̀ òun ló máa yíwà padà ìṣẹ́dà kó kọ̀dí nínú iyọ̀ tó bá kọ̀dí nínú iyọ̀ á jáwọ́ á wálé ìta lé wálé tó bá lọ déta tó fi gigba lórí tí ìwọ dẹ̀ ń kúnlẹ̀ fún á ronúpìwàdà ńjọ́ kan wàá kọ́ àdúrà tó máa fi wá ọkùnrin lọ́wọ́ ni pé Ọlọ́run in tó máa mú tó máa rí fún ara ẹ̀ tá a fi rí pé òun fúnra ara òun jáwọ́ irú ìṣẹ̀lẹ̀ yẹn ni kó ṣẹlẹ̀ sí in tó máa gbàdúrà nìyẹn pé ìṣẹ̀lẹ̀ tó máa fúnra rẹ̀ rí pé ó ní láti jáwọ́ tí ò dẹ̀ ní la ikú lọ ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ sí ọkùnrin tó máa rí pé òun fúnra òun láti jáwọ́ tí ò dẹ̀ ní la ikú lọ irú ìṣẹ̀lẹ̀ yẹn ni kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá ń gbàdúrà pé lọ́hùn ojú ẹ̀ kó máa wàásù ẹ pa ọkọ yín mọ́ ẹ̀kọ́ ń para yín nìkan lè ṣe àdúrà yẹn ò hold water àwọn nǹkan wà tí gbogbo nǹkan lọ́lọ́run lè ṣe bọ̀ nǹkan tí ò ní ṣe ló pọ̀ ẹ má jẹ́ ká máa tanra wa and so òun ló wá bá tó bí woman yẹn ṣe wá sọ kinní yẹn ó ní tèmi bá sọ wípé obìnrin ò láṣẹ lórí oko ọkọ ẹ̀ ta ló wá ṣe ọkọ wá láṣẹ lórí òbò òun ni mo ṣe throw ẹ̀ síta mo fẹ́ throw ẹ̀ síta ni torí tí bá ní kí n sọ̀rọ̀ lórí ẹ̀ kí n analyze ọ̀rọ̀ yẹn bí woman yẹn ṣe sọ̀rọ̀ yẹn mo kọ̀ dáhùn ní thank you very much for giving me a new topic o mo ṣe gbé topic yẹn wá síwájú ẹ̀yin àgbáyé pé tí obìnrin ò bá láṣẹ tí n bá sọ pé obìnrin kọ́ ló ní kọ́kọ́rọ́ oko ọkọ ẹ̀ ṣé ọkùnrin ló ní kọ́kọ́rọ́ òbò ìyàwó ẹ̀ kẹ́ tó lè answer question yẹn ẹ jẹ́ n kọ́kọ́ sọ nǹkan tí ó jẹ́ mú lọ síbi ọ̀rọ̀ Olódùmarè ṣé ọkùnrin ló ní kọ́kọ́rọ́ ìyàwó ẹ̀ kọ́kọ́rọ́ òbò ìyàwó ẹ̀ tí bá sọ pé obìnrin ò ní kọ́kọ́rọ́ oko ọkọ ẹ̀ ṣé ọkùnrin ló ní kọ́kọ́rọ́ òbò ìyàwó ẹ̀ ẹ jẹ́ n kọ́kọ́ mú lọ ẹ má gbàgbé o Ọlọ́run ò rí fẹ́ sí Ọlọ́run ò rí fẹ́ sọkùnrin àti nǹkan ẹlẹgẹ́ nínú ìwé kankan o ìwé kankan kò fi múlẹ̀ pé nǹkan ẹlẹgẹ́ ni ọkùnrin obìnrin ní ìwé mímọ́ àti Quran àti Bible obìnrin ló fi lélẹ̀ àti nǹkan ẹlẹgẹ́ so on that mo fẹ́ kí ẹ̀yin èèyàn yín ará lé kẹ́ bá wa dá sí ọ̀rọ̀ yìí pé Ọlọ́run ò rí fẹ́ sí nǹkan ẹlẹgẹ́ kò sọ pé ọkùnrin jẹ́ nǹkan ẹlẹgẹ́ obìnrin ló pè ní nǹkan ẹlẹgẹ́ so obìnrin kan wá béèrè lọ́ mi pé tèmi bá sọ pé kọ́kọ́rọ́ ọkùnrin ò ní kọ́kọ́rọ́ oko ẹ̀ obìnrin ò ní kọ́kọ́rọ́ oko ọkọ ẹ̀ that means pé ọkùnrin ò sì gbúdọ̀ ní kọ́kọ́rọ́ òbò ìyàwó ẹ̀ anyway àwọn ará ilé ló máa dá sí yẹn gbọ́ títà ọjọ́ kan àṣẹ ń bọ̀ wá bá yẹn èyí tí mo kọ́kọ́ fẹ́ treat tí bá treat ẹ̀tọ́ tí time bá wà àbọ̀ sọ̀rọ̀ èyí tí mo sọ yìí number 2 ẹjọ́ kí ni nǹkan tí obìnrin ìbá ṣe tó lè warrant nínà ọkùnrin tó lè warrant kí ọkùnrin máa na obìnrin ẹ̀yin ọkùnrin tẹ́ máa na ìyàwó yín kí ló máa ń wà nínú yín tẹ́ fi máa ń na ìyàwó yín ṣé ẹ máa ń fi pé nínà ni obìnrin fi lè gbọ́ ni I don't know why this person is calling me to be quite honest ṣé ẹ máa ń fi pé nínà ni obìnrin fi lè gbọ́ ni ló fi lè gbọ́n ni ṣé ẹ máa ń fi pé ewúrẹ́ lobìnrin tí wọn ò bá nà wọ́n wọn ò ní lè gbọ́n ní gbọ́n báwo lẹ ṣe máa ń fi àbí ẹ máa ń fọ ọmọ búlì wọn nítorí ẹ ti rí obìnrin pé weaker version ni wọ́n pé wọn ò lágbára ẹ̀yin dẹ̀kẹ̀rẹ́ ẹ̀yin lágbára ẹ̀yin ní egun tẹ́ ẹ bá wá ní egun yẹn iṣẹ́ obìnrin yín ló yẹ kẹ́ ẹ máa fi egun yẹn nà ṣó tọ̀nà ìwà wo lobìnrin ò bá lù tí obìnrin bá tiẹ̀ wá frustrate èèyàn téèyàn fẹ́ na obìnrin pẹ̀lú ìfẹ́ bóyá o fẹ́ ṣe reasonable force láti jáde nínú ilé láti filẹ̀ ṣé kò yàtọ̀ sí pé kéèyàn ìpátì kúùkù kéèyàn máa fi na obìnrin kan ọmọkùnrin mo ṣe ṣó ní orí gbọ́nmi sí mọjọ̀ lánàá nígbà tí mo ṣe ṣó sí orí gbọ́nmi sí mọjọ̀ lánàá
ọmọkùnrin kan wá pè mí lẹ́nìí ó ní òun fẹ́ bá mi sọ̀rọ̀ mo wá send number mi sí ó wá pè mí lórí WhatsApp ó nígbà tí mò ń ṣe show yẹn lánàá nípa nínà ó ní ìyàwó òun wá bá òun nínú ilé ó ló yí show yẹn sókè ó ní bó dẹ̀ ṣe yí sókè ó ní inú òun bàjẹ́ mo ní kí ló dé ṣé wọ́n máa ń nà ìyàwó ẹ ni ó ní òun máa ń nà ìyàwó òun ni mo ní ọmọ ọdún mélòó ni ẹ ó ní 35 mo ní ẹ̀mélòó ló máa ń nà ìyàwó ẹ ó lóun ò tiẹ̀ lè ká ó lóun ó ní kò lóun kà ó ní at every slightest provocation ó lóun máa ń nà mo wá ní kí ni àwọn ìwà tí ìyàwó ẹ ń wù tó fi máa ń nà ìyàwó ẹ ó ló máa ń nag ó ní anything báyìí ó ní every time ló máa ń nà ó lóun ti lose count tóun fi máa ń nà mo lókè mo ní màá gbé ẹ wá sórí ètò ó ní kíní yẹn ti wá affect sexual relationship òun àti ìyàwó òun mo ní òkè mo mọ tí mo máa ṣe fún ẹ mo bá pè ìyàwó nǹkan báyìí báyìí lọkọ ẹ sọ báwo ló ṣe jẹ́ ó ní àǹtí ó ló tiẹ̀ ti sú òun ọmọ kan làwọn sì bí ó ní òun sì sọ fún yàn kan 2 weeks ago pé òun fẹ́ gba divorce ó ló ti sú ó ní òun ò dẹ̀ kí mọ̀ ó ní kò sí nǹkan kan tó máa jọ pé kíní o ó ní yes obìnrin must talk obìnrin must say something but there are ways tọkùnrin fi lè handle bí pé kó walk away kó jáde ó ní bọ̀ tó ń bá sọ ẹ báyìí ó ló máa mú un lù ni ó ní bí mo ṣe ń bá òun sọ̀rọ̀ yìí ó ní kọtínwó wà ní etí òun níbi tó sì ti nà òun ní 2 weeks ago ó lóun ò gbọ́ràn dáadáa ó ní kọtínwó yẹn wà nínú etí òun ó ní ó máa ń lù nílùú bàrà ni hello ó ló máa ń lù nílùú bàrà ni ó lóun ò mọ nǹkan tí òun máa ṣe ẹ máa gbọ́ Abíọ́dún I think I will block you here only some women need beating olórí burúkú ni ẹ pẹ̀lú nǹkan tó sọ yẹn o ní jèrè ayé ẹ bó ṣe sọ pé some women need beating so some women need beating kan tó lè gbọ́ràn ẹranko ni ẹ bá mi rí Abíọ́dún yẹn sọ fún mi I have to block him off ẹranko ni ẹ of the highest order ẹranko ni ẹ only some women need beating before they so irú ẹ nà ìyàwó ẹ ẹranko ni ẹ I'm looking for you I will block you off this platform ẹranko ni ẹ so èmi wá dúró ẹ jẹ́ kí n pe ọmọkùnrin náà wọlé ìyẹn tẹ̀ ṣe pàtàkì mo wá ní ó ní kọtíwó yẹn wà létí òun ó ló ti sú wọn àǹtí ó ló ti sú òun ó ní lílù yìí ni so ọmọ yìí tó jẹ́ ọkọ yìí torí mi ní dárúkọ ẹ̀ ó ní mo ti gba gbogbo so ó ní nǹkan tó ṣẹlẹ̀ ní wípé mo wá ní òkè nǹkan tí mo máa ṣe fún ọkọ ẹ̀ ní wípé mi ò ní gbé síta but mo máa fẹ́ kó wá fúnra rẹ̀ fi ẹnu ara ẹ̀ sọ wípé òun ò ní lu ọmọ obìnrin yẹn mọ́ torí gbogbo nǹkan tó yẹ kí n gbà nípa ẹ̀ ni mo ti ní nípa ẹ̀ tí n bá dẹ̀ gbọ́ pé ó nu ọmọ obìnrin yẹn ó ṣeé ṣe kódà mo wọ́n fà wọn pé màá fún ní mo ní màá fún ní nọ́mbà mi my direct line not even this line tí mò ń lò so that ẹ má bínú màá fún ní nọ́mbà tí mò ń lò tó bá ti wà provoked àbí tẹ́nítì bá ti ṣẹlẹ̀ ó lè pè mí because nígbà míì tí nǹkan bá ṣẹlẹ̀ téèyàn bá rẹ́ni bá sọ̀rọ̀ kí ló ń fà ẹ̀yin ọkùnrin kí ló ń fà tẹ́ fi máa ń na obìnrin kí lẹ máa ń feel tẹ́ fi máa ń na obìnrin. hello. hello má dárúkọ ẹ o má dárúkọ ẹ mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ lẹ́ni má dárúkọ ẹ o ó pè mí lẹ́ni oníṣò tí mo ṣe ní orí
gbọ́ mi sí mọ́jọ́ lánàá oníyàwó ẹ̀ gbọ́ ló dẹ̀ bà ẹ́ nínú jẹ́ kí ló mo dẹ̀ bèèrè lọ́yẹ̀ pé how many times ó ti nà ìyàwó ẹ̀ ó ló ti nà jù ó ní ò lè kà kí ló fà á tó fi máa ń nà. Well, it's through provocation. Yorùbá ní kó tọ́ o Yorùbá ní kó sọ kí ló fà á tó fi ń nà. Number one, woman nag. She nags a lot. Any little thing she nags. My mommy. Most especially when issue comes up, she relates all her matters to her parents, and everything is just upside down. But my man was upside down. So Nino, and I don't know. Okoma. Nínà tó wá nà yẹn at least ó sọ pé ó ti lose count. Show wá free nínà yẹn as a corrective measure because ẹni tó nà tó nag ó yẹ kó ti stop nagging. Ẹni tó nà tó leak nǹkan fáwọn parents ẹ̀ tó bá jẹ́ pé nínà yẹn ó jẹ́ corrective measure ó ṣeṣẹ́ ó yẹ kó ti stop. Ṣé àtìgbà tó ti nà ṣó ti change? Kò change o. So that means pé kúkú máa lù pa nìyẹn because kò ní ready láti change. No, possible ma. So o mọ̀ pé ṣó wà wí ẹ̀ kó sọ pé ó ní cotton wool létí látàrí ìnà tó nà ó ní 2 weeks ago. Ben. Okay. Now ó sọ fún mi pé nínà yẹn kò jẹ́ kí sexual relationship yín kó wà okay. Kí ni wọ́n rò ṣé wọ́n fi pé yẹ kó wà okay? No, and even before we got married, we married out of wedlock actually, and so sit together like that for a longer time. So bataja pada ni gbogbo issue ibẹ̀ sì ń jẹyọ. Ni wo gbatepa gba. So kí ni ìpinnu wo ló wá ń ṣe lọ́kàn ẹ láti wákàtí lọ? O mo reason tí mo ṣe gbé ẹ wá síbí. Mo gbé ẹ wá síbí nítorí wípé jẹ́ kí n sọ kíní kan fún ẹ kí n tó gbé ẹ wá síbí báyìí. Mo ti gba gbogbo information about you. Títí kọra ibi tó ti ń ṣiṣẹ́, immediate boss ẹ, headquarter yín, everything about you ni mo ti ní tí wà tìyàwó ẹ ò dẹ̀ mọ̀. But mo follow wọn bá bẹ̀ and I said it nígbà tí mo ń bẹ sọ̀rọ̀ lọ́sàn mo ní I'll give you my direct line. Anytime tó bá ti feel pé wà provoke pé you can always call me if you need tó bá need èèyàn láti bá sọ̀rọ̀ or tó bá share. Mo wá fẹ́ kó in fact, something like that came up presently, even now. Am I quick about it? I don't know. Something like that just came up now, and I just have to summon courage to move out of the house. Kí ló ṣẹlẹ̀? Hello. Kí ló ṣẹlẹ̀? I think just sort of láti yàrá. She just called me that gas to turn, that we need to fill the gas. And me too much I was so tired. So I won't be able to fill the gas tonight. Normal. She is supposed to come to me. Okay, what's the next thing to do? Kilamashi. Instead of that, kilo wa ṣe wan bu ẹ. Instead of coming to you, kilo wa ṣe ṣe wan bu ẹ. Instead of coming to you láti béèrè pé kí lẹ máa ṣe ṣe wan bu ẹ ni. Oko nag ni èmi jẹ́ ń pè pé kí lẹ show expect pé kí máa ìwọ ló ẹ kó bá pé kí next thing tá máa ṣe. Ó jẹ́ bẹ̀rẹ̀ sí nag, ó bẹ̀rẹ̀ sí ń pariwo. Mo kàn ní kó wọlé, kó jẹ́ ká wá sọ̀rọ̀. Ṣó wà ń bẹ̀ yẹn lọ́dọ̀ ẹ? Èmi ti wọnú yàrá, she's in the... Okay, mo fẹ́ sọ nǹkan kan fún ẹ dáre. Mo fẹ́ kó sọ, mo sì máa bá yàwó ẹ náà sọ̀rọ̀, but mi ní fẹ́ bínú sí ẹ. Ṣó mọ̀ kó mo mọ̀ pé àwọn obìnrin burú gan. You understand, mo mọ̀ pé burú. And nígbà míì tí ọkọ bá fẹ́ yàwó, bí a tí ó expect àwọn nǹkan tí ó expect tó ń rí lọ́dọ̀ yàwó ẹ tí ó bá lè control rẹ̀ níwà táwọn obìnrin máa ń lù. Ó lè jẹ́ ká ṣì obìnrin lù. Ní wọ́n lè jẹ́ kí ọkùnrin ṣì wá lù pa. Nígbà míì ilé ayé máa sú èèyàn téèyàn bá fẹ́ obìnrin tí ò dá.
mo wá fẹ́ kó ṣe ìlérí lójú gbogbo ayé báyìí wípé kò sí nǹkan tí ọmọkùnrin yẹn ṣe, you rather walk away than to beat her. Mo fẹ́ kó ṣe mo fẹ́ kó ṣe ìlérí yẹn. I want to it's getting to a point that we need to divorce. Any like why te fẹ́ divorce? Why? I can't control her, and I can't control her, and for me to be indulging in that act, it is better for me to opt out of the marriage. How many years let him marry in to fi opt out? Our son is 4 years old now. Why ọmọ yẹn ṣì kéré? Bóyá nítorí pé sórí jẹ́ kí sọ kíni kan fẹ́ tó bá ti ń na obìnrin jù. Ó máa ń fine, ó máa ń hard kó obìnrin tó forgive. O kò ní a lot of things lẹ́yìn ọmọ yín tẹ́ máa na obìnrin. Implication ni pé obìnrin ò ní lè control ẹ̀ mọ́, kò ní gbọ́rọ̀ sí ẹ lẹ́nu mọ́. Conscience ó máa kill conscience ẹ̀. Kò ní ṣe dédé pẹ̀lú ẹ mọ́, kò ní ò ní jọ́ lójú mọ́, ó máa dèyàn yẹpẹrẹ lójú ẹ̀. That is the result nǹkan tó ń ṣe fún òun ló ń gbà yìí. Àwọn òyìnbó tó máa ní èèyàn need CBT, cognitive behavior therapy, ẹ rò pé àwọn ọmọ nǹkan tó ń ṣe ni téèyàn bá níwà dáadáa wọ́n lè yẹ kó nà mọ̀ wọ́n lè nà ọmọ kíní kan bọ̀ wọ́n ní ó ní ìdílé yìí ó ní therapy kan ó ní ìdìgbà ó ní ìdàwó wọ́n á dẹ̀ bring wọn together ọmọ yẹn á dẹ̀ change. You understand? But tó bá ti nà obìnrin jù àwọn result tó máa gbọ́ nìyẹn ò ní nífọ̀kànbalẹ̀ torí a máa fìtínà tì ẹni kò ní gbọ́rọ̀ sí ẹ lẹ́nu because mo bèrè lọ́wọ́ ẹ̀ pé ṣó ṣì nífẹ̀ẹ́ ó lóun ṣì nífẹ̀ẹ́ tó bá Esma ìfẹ́ yẹn kọ́kọ́ mú yẹn kúrò sẹ́gbẹ̀ẹ́ náà tí ìfẹ́ bá wà I don't believe some certain things will be happening. Ó lóun ṣì nífẹ̀ẹ́. Mi ò àìmọye ló ti sọ. Whereas the attitude keep coming up. There should be a change. Don't tire me. Stop lying. All these things you're saying is a lie. I will not sit here and making lies. There should be a change of attitude. Gbé fóònù fún mo gbọ́ tó ń pariwo lábẹ́lẹ̀ gbé fóònù fún. That's how she. That is the way you are. Hello? I feel that is the way you... Hello? Just because of a very receive call or decided to bring up attitude no. So that I won't be able to talk. Or then also another version. Can I bring up issues? No. Who was shouting no outside? Just because issue wants to share so that you won't start beating again. It's your teach, you know. Move that careful. You knew I wanted to pick a call. Kilo it was a lawyer power bank. You know I wanted to receive a call. That was why you bring up issue. Exactly 7. What is it? Akonke, èmi mo sọ pé for the purpose of this show ma fún ẹ lákọ̀kẹ́. Akonke. Ma. Ṣó ṣì nífẹ̀ẹ́ ọkọ ẹ̀. Mommy, taking power of mind. So I don't want to use his phone. I want to use it on my phone. Okay, ṣé kí n pè ẹ́ lórí phone ẹ? Better. Okay. Ẹ̀yin èyàn ẹ bá wa gbọ́, ẹ bá wa fojú inú wo ọ̀rọ̀ yẹn bó ṣe ń lọ. Hello, mommy. Hello, Àkànkẹ́, ṣó ṣì nífẹ̀ẹ́ ọkọ ẹ̀? Mommy, tí mi ò bá nífẹ̀ẹ́ mi ò ní sí bí bàbá lóyún. Kí ló ṣẹlẹ̀ gan? Kí ló fà tí wọ́n torí bí wọ́n náà ṣe ń sọ̀rọ̀ yìí gan? Kí ló fà tó fi di pé ó máa ń di lílù? Mommy, ó ti sú mi. Fine, we got married because our son was 3 years old or 2 years old before we got married. Ká tó marry, ọmọ máa ti ń pé bí 2-3 years old before we got married. Fine. Kò sí nǹkan tí ò ṣẹlẹ̀ rí ní àbẹ́ọ̀. After marriage, everything just changed. Like, I don't understand.
ìwọ máa sọ fún mi pé mi kọ́ ló yẹ kó fẹ́. Little thing, what is I bring up issues. Fine, lockdown came. That lockdown day, we both lost our jobs. Fine. Let's move on. Because of that, you transfer the whole aggression on me. Timba wiru mi ò mọ̀ ṣe. Timba ṣe mi ò mọ̀ gbé. Ó mọ̀ pé mi ò níyàn púpọ̀, mi ò lọ́rẹ̀ẹ́. Timba gbé gbá mi ò mọ̀ gbé. Ó wá di pé gbàásgbò. Lójoojúmọ́. Ìkan wà tó lùmí tó yẹ pé oṣù méjì bá mi ò lè rí oòrùn. Mi ò lè rí oòrùn. Ìyẹn lọ. Ìtọ́ wà tó lùmí tọ́rùn mi ò ṣe ń yí. Bẹ́ẹ̀ mélòó mo fẹ́ kà. Ìtọ́ sì ṣẹlẹ̀ 2 weeks ago. Etí yìí ò tí ì lọ. Etí mi ṣì ń hó. Last week Sunday ó fún ẹ̀ ní mo ta púpọ̀ gbọ́dọ̀ gbé mi lọ sí hospital. Etí mi ò tí ì gbádùn. Tí kò bá sí ìfẹ́ mi ò ní sí ń bíbà mọ́. Tí nǹkan kékeré bá ṣẹlẹ̀ ọkùnrin kùnrin wá ti sáré mú aṣọ ìyàwó pẹ̀ wá ti fa aṣọ máa ya lọ lọ́rùn. Agbára mélòó lobìnrin fẹ́ ní lórí ọkùnrin. Ó máa ń faṣọ ya mọ́ ẹ lọ́rùn. Á yẹ ẹ́ sí wòwò. Wọ́n mi ò lè káyé aṣọ tó ti ya mọ́ mi lọ́rùn. Mo jẹ́ èèyàn kan tó nífẹ̀ẹ́ sí Kamalochin. Hello mi mo bẹ́ẹ̀ gbọ́ mi mọ́. Mo gbọ́ mo wà ń bí pẹ̀lú ẹ 100% mo gbọ́ ẹ. Mo jẹ́ èèyàn kan tó nífẹ̀ẹ́ sí láti lè gbé kí n máa lo chain mi ò ń lo jewelry. Àwọn tiny gold chain yìí nǹkan ṣáà máa fi fọ́nrán kí n tó mú ẹ̀ mo ti máa ń lò. Ní àárín ọdún tá bẹ̀rẹ̀ ó ti bà chain bíi 4 jẹ́ mọ́ mi lọ́rùn. Ẹ kò já wẹ́lẹ́wẹ́lẹ́. Ẹni tó ń bá mi sùn tó ń gun orí mi ó já mi sí òwò nínú compound ìtajọ wà tó jẹ́ pé àwọn student wà ní compound. Kí ló lọ ṣe ṣóká ẹ mọ́kùnrin ni kí ló ṣe tó fi jẹ́ sí wòwò? Kí ló ṣe tó fi jẹ́ sí wòwò? Ìjà náà ni. Kí ló ṣe fún? Ìbínú ni à ń jà. Kí ló fàjà yín? Kí ló fàjà yín? Ṣóká ẹ mọ́kùnrin ni àbí kí ló fàjà yín? Sugar 50 naira. Kí ló Sugar 50 naira. Ó lo sugar mi ò lo sugar lọ rà mí padà. Ló di nǹkan báyìí. Mo fẹ́ bèèrè nǹkan kan lọ́wọ́ ẹ. Akọ́dídì. Mo fẹ́ bèèrè ọkọ ẹ ti sọ tiẹ̀ ó dẹ̀ gbọ́ nǹkan tó sọ. Ṣé o sì fẹ́ wà pẹ̀lú ẹ̀? Ṣé o sì nífẹ̀ẹ́? Ẹni tó ti lù ẹ́ fọ́nà. Tí bóyá bá ṣe pé ìfẹ́ mo sì nífẹ̀ẹ́. That means pé o sì nífẹ̀ẹ́ sí o sì fẹ́ dúró Ìfẹ́ tí mo ní sí àti sọ́mọ mi. Ṣé o sì fẹ́ dúró ó sì wù ẹ́ kó wà pẹ̀lú ẹ̀? Ó ti sú mi ọwọ́ tí mo wà ó ti kọ́kọ́ sú mi. Ó ti wá jẹ́ kó máa di pé mo wá máa ń kanra. Mo ti wá di ajé ìlékùrú. Kí ló dé kí ló mú ẹ? Báwo ni inú mi ṣe fẹ́ dùn? Kí ló mú ẹ ń kanra ṣé torí nínà tó ń nà ẹ́? Mọ́mì báwo ni inú mi ṣe fẹ́ dùn? Oṣù kan ò lè ọ̀sẹ̀ kan ò lè parí kí ìjà má ṣẹlẹ̀. Oṣù kan ò lè parí kó má gbọ̀wọ́ sókè nù. Fáìn tó bá nà mí tán o ní tilẹ̀ ń tọ́ lọ́hùn-ún. Tó bá nà mí tán o bóyá nígbà yẹn àbíjọ́ kejì abẹ́ mi. Flying monkey nìyẹn. Ṣùgbọ́n bíbẹ̀ yẹn èmi mò ń feel pain. Mi ò mọ bí mo tún ṣe fẹ́ ṣe tó tún lè fi kíǹjì mọ́. Ṣóun ló ń kọrin lábẹ́lẹ̀ yẹn? Lálẹ́ díẹ̀ ìjà ti fẹ́ ṣẹlẹ̀ lálẹ́. No, ṣóun ló ń kọrin lábẹ́lẹ̀ yẹn? Bóyá àwọn tó kọjá síta. Okay, mo ń gbọ́. Okay. Mo ń gbọ́ ẹ. Kí ló dé? Nítorí ọ̀rọ̀ yìí, ó ti wá jẹ́ kí n di pé mi ò nínú ilé tá ń gbé àwa nìkan. Kọ́pù 3 ló wà nílé àwa nìkan ni. Àwa nìkan mi ò lọ́rẹ̀ẹ́ mi ò ní ọ̀kọ̀ọ̀kan. Wọ́n bá rẹ́rìn sí wa ṣáwọn tó rí ìhòòhò mi lọ́jọ́ kìíní àná. Wọ́n máa rẹ́rìn sí wa ṣùgbọ́n nǹkan tó máa sọ lẹ́yìn tó wá jẹ́ student mi ò tún kà sí mo tún ọbẹ̀ mi ó gbà pé life continue. Mo fẹ́ gbé hold on mo máa gbé ọkọ ẹ wọlé nísìn. Hold on máa gbé wọlé. Hold on má lọ. I have always wanted the best. Òun náà mọ̀. Ọlọ́fẹ́ bóyá náà fẹ́ kó láójútùú náà ni gbogbo nǹkan báyìí fi ṣẹlẹ̀ I don't know. Ìwọ sì fẹ́ ilé ẹ o sì fẹ́ òmù ẹ provided tó bá lè change. Mọ́mì kò sẹ́ni tí
kò sẹ́ni tó fẹ́ broken home. Okay, dákẹ́. Dámiláre. I never wanted a broken home. Dámiláre. Ṣé o sì fẹ́ ọmọbìnrin? Ṣé o sì nífẹ̀ẹ́? Má fà lọ. I still love her. You still love her. You still want to be with her? Ṣé o sì wù ẹ́ láti wà pẹ̀lú ẹ̀? Yes. Ṣé o mọ̀ pé mi ò ń ṣe ìyá ẹ̀yin méjèèjì? So mo máa lè treat ẹ̀yin méjèèjì tẹ́ bá mẹ́sàn. Wá gbọ́ Dámiláre. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ jẹ́ ká sọ wípé in the past ni ó ti di àfẹ́yìn tí egun fi ṣọ. Ọkùnrin tó bá na obìnrin ẹranko ni. Ẹ pa kí ni Facebook tẹ́ ń gbọ́ yẹn. Ẹ pa kí ni Facebook yẹn pa. Ọkùnrin tó bá na obìnrin ẹranko ni. Facebook èmi ò gbọ́ Facebook. Ọkùnrin tó bá ń rọ obìnrin weekly ni. Tó bá dẹ̀ ti na obìnrin jẹ́ ń fi àwọn nǹkan tó fàyè sílẹ̀ fún. Tó bá ti na obìnrin ó máa pa conscience ó fàyè sílẹ̀ fàgbèrè kóbìnrin ṣàgbèrè. Tó bá ti na obìnrin ó fàyè sílẹ̀ kóbìnrin disrespect ẹ. Tó bá ti na obìnrin ó fàyè sílẹ̀ kóbìnrin má nà ní ẹ. Obìnrin ò ní nà ní ẹ kò ní take ẹ serious. Ó fàyè sílẹ̀ kóbìnrin máa gbé ẹ ṣépè inú obìnrin ò ní dùn. O lè máa na obìnrin kò ní kó wá gbédi sílẹ̀ fún ẹ kó do. Ó máa tẹ́di sílẹ̀ fún ẹ pé ṣáà do tó máa do kó dìde. Ara ò ní move. Kò ní wà ọ́ ní kò ní ẹni libido ẹ máa kú ni. Kò dẹ̀ lè fi ẹlẹ́dẹ̀ ò lè ṣàdúrà fún ẹ. Wá kọ́ ní pé o kàn ṣiṣẹ́ ò tẹ́gbẹ́ ò tọ́gbà ni. Tó bá ti na obìnrin. Now ó sọ pé kíní kan divorce. O lè máa na obìnrin. Kò fi pé kínú kóbìnrin máa root sí ẹ. Ó máa root sí ẹ. Ó máa di aṣamọ́ ẹ lọ́wọ́. So gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹ Dáre. Ìyá ni mí o bí mo dẹ̀ ṣe jẹ́ ìyá wèrè abiyamọ ni mí. Gbogbo everything about you including your iṣẹ́ mo dẹ̀ mọ̀ pé irú environment tó ti ń ṣiṣẹ́ yẹn o mọ implication nǹkan yìí tó bá débi iṣẹ́ ẹ mo dẹ̀ ní pé o mọ̀ pé o ní fẹ́ take a risk ibi tó ti ń ṣiṣẹ́ yẹn o mọ implication ẹ èmi á dẹ̀ bẹ́ẹ̀ mú débẹ̀ ni mo ṣe fẹ́ kó o sọ àwọn èyí tó ti ṣẹlẹ̀ yẹn mo máa bẹ Àkànkẹ́ pé kó jọ kó má bínú èmi náà máa fún ní tiẹ̀ o mo máa fún ní tiẹ̀ mo máa bẹ kó jọ kó má bínú gbogbo ìwà tó bá dẹ̀ ń wù láti heal up wàá máa try láti máa encourage ẹ láti máa láti máa try láti ní sùúrù fún tínú bá ń bí ẹ mú aṣọ ẹ kó jáde kó lọ cool off kó padà wọlé tínú ẹ bá ti rọ̀ bí ọkùnrin tó wà responsible wo bí tó ti ń ṣiṣẹ́ náà ó dẹ̀ ń hùwà bí ọmọ garawa bí ọmọ garage àwọn ọmọ onímọ́tò gòun náà yàwó wọn wo bí wo environment tó ti ń ṣiṣẹ́ wo irúṣẹ́ tó wà lọ́wọ́ ẹ ó fẹ́ bá yá rẹ jẹ́ ni èmi máa report ẹ lọ́fíìsì ẹ and you don't want that to happen to you ìwọ rẹ̀ ó sì love ìyàwó ẹ sì love ẹ ẹ̀yin méjèèjì ẹ wá nà ó wá rò bóyá inú ẹ máa dùn sí á respect ẹ kó lè respect ẹ àwẹ̀ mo fẹ́ kó ṣèlérí lójú gbogbo àwọn abiyamọ ayé pé èyí tó kọjá ti kọjá o ò tún ní fọwọ́ kàn mọ́ ìjọ́ tó bá ti fọwọ́ kàn nǹkan fúnra rẹ̀ sọ nǹkan tí mo máa ṣe fún ẹ. I promise mo jẹ́jọ́ pé mi ní fọwọ́ kàn mọ́. Ìjọ́ tó bá wá fọwọ́ kàn kan. You can take it up, ma. What did you say? I can take it up to any length. Yes, ma. Okay, good. Àkànkẹ́. I'll bear the consequence, ma. Good. Tó bá ti délé kó fa nǹkan ẹ mọ́ra kó bẹ̀. Àkànkẹ́ o. Má bínú nítorí Ọlọ́run. Lóòótọ́ mo ní kó má nù ẹ́. Ṣùgbọ́n dàbí pé ẹnu tiẹ̀ náà máa mú díẹ̀. Ẹnu ẹ máa mú díẹ̀. Ẹnu ẹ máa mú díẹ̀. Bí mo ṣe wá ní kó má nù ẹ́. Má wá frustrate ẹ. Má frustrate ẹ. Má sọ pé nítorí pé mo ti sọ pé kíní kan ó dẹ̀ ti sọ pé kì í ṣe nǹkan tó bá wù mí kó wá lọ frustrate ẹ. Ṣé mọ̀ pé ó bímọ ọkùnrin àbámọbìnrin dẹ̀ ló bí. So mo fọlọ́wọ́n ba bẹ̀. Ṣorí tó ṣẹlẹ̀ sẹ́yìn mo mọ̀ pé kò easy láti gbàgbé. But jọ find ẹ nínú heart ẹ láti forgive ẹ. Jọ nítorí Ọlọ́run. Ó kúkú sì nífẹ̀ẹ́. Ó sì nífẹ̀ẹ́. Find ẹ nínú heart ẹ láti gbàgbé ẹ. Jọ nítorí Ọlọ́run. Màá fún yín ní nọ́mbà mi.
tí o bá ti rí nǹkan tó bí ẹnu pè mí Dáre náà tó bá ti rí nǹkan tó bí ẹnu pè mí ẹ má sọra yín di èèyàn yẹ̀yẹ́ ládùúgbò kẹ́ máa jára yín sí wòwò anyway má bẹ́ẹ̀ sọ̀rọ̀ after the show. Okay, ma. Yeah. Ẹ̀yin èèyàn tẹ́ ẹ sọ pé that marriage will not work. That marriage will not work. Tẹ́ bá kó 100% marriage sílẹ̀ jẹ́ ká kólà kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọlà. Ṣàṣà ni obìnrin tó lè beat chest ẹ̀ pé ọkùnrin ò nà ń rí. Ọkọ mélòó lẹ fẹ́ kọ̀? Tíyàn bá ti lè kápá ọkùnrin pé kò ní ṣe mọ́ ní tí mo mú wá ṣe fúnra rẹ̀ tó ti sọ fún mi. Tí mo dẹ̀ ti sọ pé mo mọ bí iṣẹ́ mo mọ kíní kan tó dẹ̀ ti rí pé fúnra rẹ̀ ó ti commit ara ẹ̀ fún mi. Ó ti mọ̀ wípé bó ṣe commit ara ẹ̀ fún mi yẹn kò lè ṣe mistake torí bí tó ti ń ṣiṣẹ́ yẹn tí bá ba yé ẹ̀jẹ̀ ń bẹ̀ ìrònú yẹn ló máa pàdánù máa dẹ̀ ṣe. So marriage mélòó lèèyàn fẹ́ túká nítorí pọ́kùnrin náà mi sọ pé kọ́kùnrin náà obìnrin ó dáa kò dáa bó ẹ má jẹ́ kí n tọ̀ yín tá bá fọwọ́ ọ̀tún bá máa wí ta tó bá ṣí tá bá lè túṣe ká túṣe nítorí tó bá dìde tó lọ síbòmíì náà ó mọ nǹkan tó lè bá tí tọmọ tí ọkùnrin bá ti rí nǹkan tó ṣe tó ti réyàn kápá ẹ̀bẹ̀ yẹn tó ti réyàn kápá ẹ̀bẹ̀ yẹn èèyàn fún ní next èèyàn tún fún ní another chance tẹ́ bá kó ẹ gbàgbé gbogbo àwọn tó ní peace no war mélòó ló fẹ́ túká ọmọ ọdún 4 ló ní àwọn méjèèjì sì young kó ti wòyí bẹ̀rẹ̀ sí ní sọ pé wọ́n túká wọ́n dilé moṣú nígbà tí ọkọ sì sọ pé òun sì nífẹ̀ẹ́ ìyàwó òun tí ìyàwó sọ pé òun nífẹ̀ẹ́ ọkọ òun kẹwàá ní pé kó túká ta ló sọ wípé kò lè yí padà ó lè yí padà náà wọn ò tí ì rẹni tó bá wọn dá sí tẹ́lẹ̀ nísìnyí tó ti di gbàgede ọkùnrin yẹn náà máa ṣọ́ra ẹ̀ obìnrin yẹn náà máa ṣọ́ra ẹ̀ the only thing ni pé èèyàn follow wọn up máa fún wọn ní nọ́mbà mi máa follow wọn up máa pè wọ́n máa pè mí máa check on them wọ́n dẹ̀ máa pè mí bọ̀ kí wọ́n sọ pé ó ti nara yín ẹ túká egungun gbígbẹ́ sì lè sọjí ohun rere lè ti Násárẹ́tì jáde ẹ lè sọ pé torí pé ó ti nà kó túká there is no love again ṣé bó ṣe easy nìyẹn ọmọdún kò kí easy kò kí favour obìnrin tí marriage bá túká ọkùnrin ló máa ń favour jù tẹ́ bá dẹ̀ kó 100% obìnrin mọ́ even àwọn ìyá wa gan ọkọ wọn náà wọ́n gbà yẹn mi sọ pé ó dá o ẹ má ṣì mí gbọ́ o ẹ má ṣì mí gbọ́ mi ló dá o but tí ọkùnrin bá ti réyàn kápá òun bẹ́ẹ̀ báyìí tó ti mú báyìí tó ti réyàn kápá òun nígbà míì wọ́n máa ń check ara wọn ṣe bí bọ̀bọ̀ yẹn fúnra rẹ̀ ló wá bá mi bóun gbọ́ show tí mo ṣe ní alẹ́ àná pé inú òun dẹ̀ bàjẹ́ ó ti ready láti repent ẹ jẹ́ ká fún ní chance bẹ́ẹ̀ nígbà tá a bá ní ẹ ó ti nà ẹ́ o máa lọ o ṣẹ́yìn lẹ fẹ́ bá tọ́jú ọmọ ẹ̀ ṣẹ́yìn lábúrò tó fẹ́ fẹ́ ọmọ yẹn bí ọmọ yẹn ṣe ń sọ̀rọ̀ yẹn ṣẹ́yìn fi pé kò sífẹ̀ẹ́ wọ́n ń jà lóòótọ́ ṣẹ́yìn fi pé kò sífẹ̀ẹ́ láàrin wọn tẹ̀fí máa wá ní òkè wọ́n ti gbé wá bíbá kí dẹ̀ tún wọn kákọ́ máa lọ ẹ má jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ ó ti kọ̀mítà rẹ̀ mo mọ gbogbo bí tó ti ń ṣiṣẹ́ mo lórúkọ ẹ̀gá ẹ̀ mo ní gbogbo ẹ̀ a máa fìyẹn máa check rẹ̀ ó ti wá síbí ó ti fúnra rẹ̀ wá búra ní bíbá pé tí nǹkan bá ṣẹlẹ̀ kí n take it up òun á dẹ̀ ready láti face consequence kí lẹ fẹ́ ká tún ṣe ká wá ní òkè o kó túká o ọlọ́run ò fẹ́ tó bá òun túká tí a bá ti rí pé marriage ti di wípé ó máa mú ẹ̀mí lọ nípa wípé obìnrin kan máa jáde ṣàṣà lóbìnrin tẹ máa kó sílẹ̀ tó máa lọ́kọ ọ̀nà òun rí ṣàṣà ni oníkálukú ń bo tiẹ̀ mọ́ra ni ṣàṣà ni even àwọn ìyá wa tó ti darúgbó àìmọye ìyà tó ti jẹ tí wọ́n forí tì mí ní kéèyàn forí tì wàhálà o ẹ má ṣì mí gbọ́ bẹ́ẹ̀ tí kéèsì bá rí báyìí kò ṣe gbogbo marriage lèèyàn máa ń dissolve bẹ́ẹ̀ yẹn lèèyàn máa ní ẹ máa lọ tó bá sì lè rí ọgbọ́n àti mend ẹ fún ní second chance tó bá wá jẹ́ wípé kò wá ó wá tún wá lọ ṣe lẹ́yìn eléyìí èèyàn lè wá hold rẹ̀ pé irọ́ kò lọ bóyá tó ti lọ yẹn ẹ jẹ́ ká fi ṣe àfìsẹ́yìn tí eégún tó ń fi ṣọ ká fáwọn méjèèjì ní second chance ká dẹ̀ monitor wọn irú èmi sì máa fún wọn ní private number mi kò ní sọ pé ìgbà tó ṣe mo pè yín ẹ gbé phone nítorí pé kíní kan máa gba private number mi private number yẹn hot number ni tó bá pè mí máa gbé bí ipò bá pè mí bí mi ò bá rí máa pè padà so máa fún ní private number mi máa dẹ̀ save number síbẹ̀ máa fọkọ náà ní private number máa send ẹ̀ síbẹ̀ tó bá ti ń feel kíní èèyàn máa bá wọn sọ̀rọ̀ from time to time a máa bèrè wọn láàrin ọ̀sẹ̀ kan á check on them ṣé kò sí wàhálà o ṣé kò ṣe nǹkan kan o wàá check on ìyàwó wàá check on ọkọ ẹ̀ẹ́dẹ̀ máa tún máa bá wọn sọ̀rọ̀ bọ̀ wípé ó ti nà ó etí ẹ̀ di ọrùn ẹ̀ wọ́ ó yá fílẹ̀ máa lọ pé ọmọ ọdún 4 tẹ̀dẹ̀ gbọ́ tóbìnrin yẹn sọ pé òun ò ní kankan ò lọ́rẹ̀
egungun gbígbẹ́ sì lè sọjí èyàn kì í tú àwọn èèyàn ká bẹ́ẹ̀ yẹn ṣàṣà làwọn ìyá wa tí wọn jẹ fọ́tí lọ́wọ́ ọkọ wọn ẹ gbàgbé ẹ̀ ẹni tó bá ìwọ mọ̀ bí èmi gan jẹ fọ́tí lọ́wọ́ ọkùnrin rí tí mo dẹ̀ sì wà ń bẹ̀ ṣé o mọ̀ bóyá ọmọ èmi gan rí so ẹ gbàgbé ẹni tó bá ṣu tó bá nùdí ẹni tó bá fìdí ẹ̀wọ̀n ló máa mọ̀ pé ó nùdí tí nǹkan bá rí báyìí tí second chance bá wà ẹ má máa tètè máa encourage pé ẹ tú wọn ká ẹjọ́ máa lọ lóòótọ́ mi ò fọwọ́ sí nínà àmọ́ irú nínà yìí sì ó ti ní olùbẹ̀rù ó ti ní aláfisùn a gbọ́dọ̀ tí wọn ká bẹ́ẹ̀ ẹyẹlé ló ń bá wọn tó tẹ́lẹ̀ àgùntàn ti wá bá wọn àgùntàn ti ewúrẹ́ ti bá wọn fẹ̀tẹ̀ sí àgùntàn ti fẹsẹ̀ sínsìn á chẹ́ẹ̀ka rẹ̀ bọ̀ pé ká ní kó máa lọ it doesn't go that way ẹ má jà ṣe bẹ́ẹ̀ máa monitor wọn máa tẹ̀lé wọn mi gbá kọ́bọ̀ lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ọmọ yẹn ọmọ kékeré ni àwọn méjèèjì ọmọ kékeré ni wọ́n èèyàn gbọ́dọ̀ sọ pé kán ti wò yìí dálé moṣú kán ti wò yìí kí ìrìn àjò wọn bàjẹ́ láti ọmọ ọdún 4 má jà ṣe yẹn kò sí ohun tuntun lábẹ́ ọ̀run mọ́ kò sí nǹkan tó wà tí kò ṣẹlẹ̀ rí a kò ní encourage ẹ̀ ni bọ̀ kò mí pé bóyá ilé ayé máa parẹ́ àwọn obìnrin gan náà àwọn obìnrin kan náà aburú anyway to the topic of the day ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ jọ̀ọ́ tí n bá sọ wípé ọkùnrin ló ní okó ara ẹ̀ pé obìnrin ò láṣẹ lórí okó ọkùnrin obìnrin ò láṣẹ lórí okó ọkùnrin ta ló láṣẹ lórí òbò obìnrin ṣé ọkùnrin ní àṣẹ lórí òbò obìnrin tí má sọ pé obìnrin kan ò ní okó ọkọ ṣé ọkùnrin wá ní okó ìyàwó ẹ̀ ẹ jọ̀ọ́ the number to call is +447404851234 +447404851234 ẹ má gbàgbé o gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra àbáyà tí mo ti post sórí page mi ọdún ìtúnu àwẹ̀ ló ń bọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra àbáyà gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra kaftan ẹ lọ sórí Instagram láti lọ check already to wear by Abeni àbí kẹ́ pè wọ́n sí orí +2348 no kẹ́ WhatsApp wọ́n sórí +2348109176616 +2348109176616 already to wear by Abeni ilẹ̀ Dana Beats ó sì ń tà wàràwàrà ẹ pé God bless you Mr. Sanko God bless you if there is one God bless you ẹ pé àwọn Dana Beats sórí +2349047797352 +2349047797352 ẹ jẹ́ ká back to the day's topic mo sọ wípé kí àwọn obìnrin kó má máa assume tó bá ti lè gbé ọkọ wọn kúrò lórí wípé àwọn kọ́ làwọn ní okó ọkọ bọ́dì ọkọ ọgbọ́n ọkọ ìdámọ̀ràn ọkọ nìkan ni wọn ò ní okó ọkọ wípé kò sí ẹni tó lè mú ọkùnrin dání ọkùnrin ló lè bá ara ẹ̀ wí kò sádúrà tó lè change ọkùnrin àfi tí ọkùnrin bá ti fed up nípa rándanràndan but àwọn obìnrin kan wọ́n wá attack mi ni mo ṣe gbé wá síbí wọ́n rí lè bú mi o wọ́n ní hello ẹ kálẹ́ o ẹ kálẹ́ o wọ́n wá àwọn obìnrin yẹn wá bá mi wọ́n wá ní ó mì pé obìnrin náà ẹ láti ẹ̀ka hello ẹ kálẹ́ o ẹ kálẹ́ ẹ wo tọ́pìkì alẹ́ yìí kọ́ ẹ̀kọ́ lákọ̀ fẹ́ kẹ́ ṣe fún wa ẹ má bá wa fi àlùkùránì tàbí bíbélì sínú tọ́pìkì alẹ́ yìí o ẹ bá wa ṣe ní like truthful way ní scientifically àti medical aspect ṣé ọkùnrin lẹ́tọ̀ọ́ ló ní kọ́kọ́rọ́ obìnrin àbí obìnrin ló ní kọ́kọ́rọ́ ọkùnrin ẹ má jẹ́ ká fi mi ò fẹ́ anything sí okay mi ò fi èmi ó yẹ kẹ́ mọ̀ pé mi ò gbọ́ religion mi ò fi religion sí ó dá kí ni your own understanding ṣe fi pé ọkùnrin kan ò ní kọ́kọ́rọ́ òbò obìnrin ni. ọmọdé sì lèmi náà àwa náà ti learn from you but bí ọmọdé ti tọ̀dọ̀ mi èmi máa fi ń pè kan tó wá fi lè mú tóbìnrin ò ní kọ́kọ́rọ́ sí okó ọkọ ẹ̀ then gẹ́gẹ́ bí èèyàn náà òbò náà kò kí ń ká mítà
so ọkùnrin náà ò ní kọ́kọ́rọ́ sí kò gbọ́dọ̀ máa ṣọ́yàwó ẹ̀ kò ní kọ́kọ́rọ́ sí òun kọ́ ló ní òbò ìyàwó ẹ̀ ni. so ẹni wí pé ẹni sùúrù ẹ̀rẹ́rìn ẹ̀jẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ń rẹ́rìn tàbí pé ẹ̀ ṣọ́ pẹ̀lú nǹkan tẹ́ ń sọ ẹ̀ wá ṣọ́. ìtọ́jú náà mo ṣe sọ wípé èmi náà ṣe ń lẹ́nìí ni. ẹ̀ ṣọ́ so that means pé tí ọkùnrin bá lè dó òbò méjì lójúmọ́ àbí tí ọkùnrin bá lè fẹ́ ìyàwó méjì obìnrin náà lè fẹ́ ọkọ méjì sílé. Èmi ò mọ̀ àti. Ó yẹ kẹ́ lè mọ̀ ó yẹ kẹ́ lè mọ̀ yẹn. Mi ò mọ̀. Ibi tí ọkùnrin ṣé ẹ gbà pé ọkùnrin láṣẹ ó lè fẹ́ ìyàwó méjì sínú ilé kan náà ṣé gbà. Religion ló sọ yẹn. Ni religion kan no religion kan ló sọ. Religion kan ló sọ. Bàbá màmá religion kan ló sọ. Scientifically wọ́n sọ wípé obìnrin kan ò lè tọ́jú ẹ má jẹ́ kí n ti sọ ẹ má jẹ́ sọ̀rọ̀ sí yín lẹ́nu religion kan ló sọ. ẹ rò pé Islam nìkan ló sọ̀rọ̀ bẹ́ẹ̀. ilé mọ̀ pé tabaníkà túwò náà bí ọkùnrin ṣe máa ń fẹ́ varieties àwọn obìnrin náà máa ń fẹ́ varieties ìwà ọkùnrin towards wa ló máa jẹ́ ká wò pé no má jẹ́ kí n ṣe lè because ọmọkùnrin yìí ìwà ìsinmi dáadáa ni ó máa ń wo obìnrin náà kóhun náà fẹ́ varieties. ṣẹ́yìn ti máa rí ṣẹ́ ti máa rí. bẹ́ẹ̀ ni mà. ṣó máa ń wù yín kẹ́ dọ́kọ̀ mi yàtọ̀ sí tọkọ yín. àṣẹ fẹ́ kí wà honest. ẹ wà honest. bẹ́ẹ̀ ni ìgbà míì ó máa ń wù mí gẹ́gẹ́ bí obìnrin àtẹlọ́rara tí ẹ pé tọkọ mi ó máa sún ní ó máa rù sí mi tí ẹ pé tẹlùbọ̀ mo kàn máa wò pé ọmọkùnrin yìí. ẹni sùúrù tọkọ yín máa rùn sí yín tẹlomi wo ló máa wá rùn sí yín láti dó mi pẹ́ ti taste mi rí ni ẹ ti taste mi. mi ò dókòó ẹlòmíì rí o. báwo ló ṣe máa. ṣùgbọ́n pé téèyàn bá ti wà pẹ̀lú ọkùnrin kan for a very long time ó máa súnyàn. ọkùnrin lè sun yín ṣókù ẹ̀ tún lè sun yín ni. ó máa sun mí gbà mí especially tó bá di pé bóyá ó tún á ṣẹ́ mi àbí tó múnú bí mi. okó ẹ̀ máa sun yín okòwò ló máa wá wù yín dó tó kó ẹ̀ bá sun yín. okó mi ò wù mí dó but ìgbà míì tí mo bá jáde báyìí mo lè ríyàn kínní ẹ̀wọ̀n ọmọkùnrin yìí bó ṣe fáìn lásán eléyìí máa cute gan èèyàn máa imagine oríṣiríṣi. ẹ máa imagine pé lè máa dùn lórí bẹ́ẹ̀dì. ẹ máa wò kó máa dùn lórí bẹ́ẹ̀dì ẹ fojú size okó ẹ̀ hàn. exactly okay. bẹ́ẹ̀ exactly ẹ ti gbà á bọ̀ máa kọ́ tún sáré caution ara ní pé ẹ̀mí kẹ́mi máa wọnú mi o ọlọ́run máa jẹ́ God forbid níbo láti ń gbọ́ máa dẹ̀ mójú kúrò. bọ̀ ẹ sì wo now ṣe wá gbà pé ẹni sùúrù ṣe wá gbà pé ọlọ́run ọba bí èèyàn kan lórí. bẹ́ẹ̀ni. ṣe mọ̀ pé nǹkan tẹ́ rò yẹn fún àwọn tí wọ́n nǹkan tẹ́ rò yẹn ara ẹ̀ṣẹ̀ ló wà ṣe mọ̀. ẹ bá ní so kí ló wá dé ká fún wa ní ìgbà tí yẹn wà lára ẹ̀ṣẹ̀ ṣé ẹ̀ṣẹ̀ ju ẹ̀ṣẹ̀ lọ ni. ẹ̀jẹ̀ ojú ẹ̀ṣẹ̀ lọ ìtura mo ṣe ní ká máa lo religion sí ẹ mọ̀ pé bí mo ṣe sọ́ọ̀sì mo ní ti bá rò fúnra mo tún máa kọ́ṣọ́nà mi pé no kíní yóò dá jẹ́ ẹyọ kúrò lọ́kàn mi. mo ṣe ní pé ká máa fi religion sí pé bó ṣe máa wọ ọkùnrin káwọn náà ní varieties. ẹ jẹ́ ká gbé mi ẹni tó ń pè yí mo mọ̀ pé ó ní nǹkan tó fẹ́ sọ hello. hello ẹ sáré àǹdè ta. àwọn obìnrin wọn yarí lẹ́nu ẹ kálẹ̀ à ń gbọ́ yín. ẹ jọ mú ní kí n dá sí i. ṣé a rí nǹkan tẹ́ ẹ̀ pa lọ lóòótọ́ rí ọkùnrin obìnrin tó máa ń wà committed nínú marriage at least percentage commitment láàrin ojú ni ọkùnrin máa ń dó èyí tí ó bá ti dàbí ìkó ṣe kinní pẹ̀lú wọn lè switch. ọkùnrin ní opportunity láti nífẹ̀ẹ́ obìnrin bíi mẹ́rin márùn-ún tí obìnrin bá try ẹ̀ àyànkànjẹ fáàsì lè bọ́lọ̀ ṣe dá wọn. àyànkànjẹ kò yé mi o tóbìnrin bá try àyànkànjẹ báwo. àyànkànjẹ bẹ́ẹ̀ báwo nírú ọlọ́run ò dá wa bẹ́ẹ̀. àmọ́ bá kò wá ní pé kẹ́rí yorùbá máa ń pòwe kan pé kílẹ̀ bá ṣú iye ọmọ tí yorùbá bí ló máa wọ yàrá ẹ̀ ṣẹ́rí ọkùnrin lè kókó kàn kiri kó má mọ̀ pé òun lọ́ba tó má ṣe ọmọ èèyàn gbé ní wọ́ọ̀dù lóbìnrin òní mọ iye ọmọ tó ní. so lọ́rọ̀ kan ṣá ẹ̀yin gbà wípé obìnrin kọ́ ló ní kọ́kọ́rọ́ okó ọkọ ẹ̀ bọ́ ọkọ ló ní kọ́kọ́rọ́ òbò ìyàwó. ẹni tó máa ń fi ọkàn sí the only person tó lè decide ẹni tó ní kọ́kọ́rọ́ okó òun lọ́wọ́ ní bọ́lọ̀ ń ṣe dá wọn òun lọkùnrin. á dá fún yín o
ẹ ṣé o ẹ ṣé o obìnrin lè decide obìnrin ẹ̀jẹ̀ àti ìfẹ́ má bínú ṣe rí obìnrin most of the time nígbà táwa náà ṣe ń pa àpamọ́ nítorí kí ni irú eléyìí tí wọ́n bá gbọ́ pọ́kùnrin ní àlè tí wọ́n máa kí n fi ń ṣẹlẹ́yà tí wọ́n bá gbọ́ pọ́bìnrin ní àlè obìnrin náà fi ń ṣẹlẹ́yà. ẹ ṣé o kò mà ní bàjẹ́ fún yín o ẹ̀yin lẹ́ra mi padà kò ní bàjẹ́ fún yín o. ọkùnrin ló lè sọ ẹni tó ní kọ́kọ́rọ́ kọ́kọ́rọ́ okó ẹ̀ lọ́wọ́ ìyàwó onígan ò lè fọwọ́ sọ̀yà pé òun lòun ní kọ́kọ́rọ́ okó ọkọ òun. ọkùnrin ló lè sọ ẹni tí kọ́kọ́rọ́ okó ẹ̀ tọ́ sí so o lè jà sí okó pé ọkọ mi ni mo fẹ́ jà sí pé kóbìnrin mi má dòkó ẹ̀ má tọrọ ẹ ló mo ń gbádùn yín ẹ gbóhùn sókè bàbá. àǹtí Yínká. sá máa. ẹ̀ka lẹ́ mà. ẹ̀ka lẹ́ o. mo fẹ́ comment lórí ọ̀rọ̀ tí lady tí wọ́n pè wọlé láìpẹ́ ìsọ. even scientifically àwọn ọkùnrin we have a polygamous tendency, right? Tẹ́ bá wọnú agriculture àwọn tó ń tí wọ́n practice agriculture. Tẹ́ bá fẹ́ kó màálù jọ àbí ewúrẹ́. Tẹ́ bá kó abo ewúrẹ́ mẹ́ta àbí mẹ́rin sílẹ̀ akọ ẹyọ kan náà máa fi tì wọ́n. Bẹ́ẹ̀ni. The same thing goes for màálù àbí any other poultry. Àwọn ìyẹn akọ yẹn ni master key. Master key nìyẹn. Ọkọ ló máa discipline rẹ̀, ọkùnrin ló máa discipline rẹ̀. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín ẹ̀yin asọkùnrin. Ìjẹ́ ọ̀rọ̀ àdúrà ìjọ ran okó ọkùnrin? Kò rán o. Okay. Báwo lọkùnrin ṣe lè ṣíwọ́ nínú àgbèrè? Ṣé agbára obìnrin kan ká láti stop ọkùnrin from pé kó má dòbò ń ta? Mi nǹkan méjì ló lè fà á. Number one, bóyá ẹni yẹn òun náà ti rí wípé nǹkan tó ń ṣe yìí ó yọ ń gbówó lọ láwọ̀ ẹ̀ ni àbí kò fún ní fọkànbalẹ̀. Ṣẹ́mọ̀ ó máa níbi téèyàn máa sáré kúbẹ́kúbẹ́ má jẹ́ kí ó rí mi, má jẹ́ kí lè rí mi, má jẹ́ kí lè rí mi. And then at some point you will just be fed up as a man láti máa continue irú game yẹn. Then you go back to your wife. Then the second one ó ní wípé tọkùnrin yẹn bá kàn dín inú yọ̀ǹta. Bẹ́ẹ̀ ni tó bá kàn dín inú yọ̀ǹta. There is something tí mo fẹ́ sọ fún yín. Okó ọkùnrin master key ni. Is the master key. Ẹgbọ́n bíi tí master key tó ti ń fèlì rí. Ó lè ṣílẹ̀ àfi tó bá kán. At the point tó bá kán ni point tó jẹ́ wípé bóyá ọkùnrin ti kàn dín nínú yọ̀. Hello? Hello? À ń gbọ́ yín. No, mo pè padà. Yeah. All right. Ẹ sọ nǹkan kan lẹ́ẹ̀kan. Mo ti bá yín sọ̀rọ̀ tán. Okay. Yeah. Okay. Okó ọkùnrin master key ni tó lè ṣílẹ̀kùn fún oríṣiríṣi òbò. The only thing tó lè ṣẹlẹ̀ sí master key ni tó bá kán àbí tó bá sọnù. Which means the only time tí master key tó jẹ́ okó ọkùnrin tó lè ní problem ni pé tó bá ti fúnra rẹ̀ sọ pé bóyá òun ti give up àbó kàn dín nínú yọ̀. But ṣe rí okó tí ọkùnrin gbé wọlé master key ni tó lè fi ṣílẹ̀kùn. Wọ́n sọ fún yín àwọn kan sọ pé ilẹ̀kùn tó bá ń ṣí káàkiri useless ilẹ̀kùn ni. Hello, à ń gbádùn yín. Hello, Yínká, mo ń gbọ́ program yẹn. Yeah, mo ń gbọ́ yín sà. Ṣé rí kọ́kọ́rọ́ ọkùnrin kò sí lọ́wọ́ obìnrin kankan. Ṣé rí àsìkò gbà tí èèyàn bá wà ìyàwó ilé àsìkò àti èèyàn bá wà ní orí ẹ̀ tí èèyàn ń bá sùn tó kó ìyàwó mi ìgbà yẹn ló ní kọ́kọ́rọ́ yẹn. Tí ó bá ṣe tán báyìí èèyàn máa tí ó bá tún lóbìnrin mi tí tó bá jẹ́ gẹ́fẹ̀ tí ó bá ti ń bá sùn ní ẹgbẹ́ ọgbọ̀n wọn tí ìgbà yẹn máa kọ́kọ́ yẹn wọlé tí ó bá ti bá sùn tán. Bẹ́ẹ̀ni. Kò ní kọ́kọ́rọ́ ẹ máa gba kọ́kọ́rọ́ yín padà ni ẹ ṣe. Kọ́kọ́rọ́ yẹn ìgbẹ́ pé ẹ mọ̀ pé pọ́kùnrin ní kíì ẹ mọ̀ ní bí okó yẹn pé ẹ mọ̀ ẹni kò bá jẹ́ ìyàwó yẹn àsìkò tó bá ti wà lórí ẹ̀yẹ gangan ló ní kọ́kọ́rọ́ yẹn. Bẹ́ẹ̀ni. Ọkùnrin dẹ̀ lè bóbìnrin sùn kọ́kùnrin sọ pé eléyìí mo ti bá woman yìí sùn kò dẹ̀ sóbìnrin tó lè wà láàrin àwọn ẹgbẹ́ tó bá ní àbọ̀bọ̀ yẹn mo ti bá sùn mo ti ṣe kí ni understand
bẹ́ẹ̀ni. so èyí nǹkan ọ̀rọ̀ a máa sọ nìyẹn. ẹ ṣe gan okó tí ọkùnrin gbé sí di master key ni tó lè ṣí gbogbo ó lè ṣí ẹ ní ilẹ̀kùn tó bá wù àfi tọkùnrin bá make up mind ẹ̀ wípé ọ̀nà oríṣiríṣi ọ̀nà ní master key yẹn bóyá tó bá jí lọ bóyá tó bá kán bóyá tó bá weak tó bá fẹ́ lọ ra another master key míì nígbà mi tó bá lọ ra master key míì which is tí okó bá ti weak tí ò ṣiṣẹ́ mọ́ ojú àpò ò lè dàbí ojú ara but ìwọ obìnrin tó jẹ́ ìyàwó ilé ìgbà tí ọkọ ń dún ẹ lọ́wọ́ ló ní entitlement sí master key yẹn. Hello? Hello, Auntie Nika. À ń gbọ́dọ̀ yín. Yes, ma. Ẹ pé tó. À ń gbọ́ yín. Lórí topic tó lọ lọ́wọ́. À ń gbọ́ yín. Ó fún ọkùnrin fún ara ẹ̀ níbi kọ́kọ́rọ́ ẹ̀ níwọ̀n. Expect ọkùnrin tó wà pẹ̀lú tẹ̀ tó bá dẹ̀ ní bẹ̀rù Ọlọ́run. Mo fẹ́ bẹ̀rẹ̀ ṣe rí gbogbo yẹn máa ń tọra yín kí ló kọ ìbẹ̀rù Ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ okó àtòbò if I may ask you. Ọkùnrin tó bá ní conscience. Tó bá ní conscience. Tó wò pé tó bá ṣe kìíní sí ìyàwó òun tó bá ṣe tóun tó bóun ṣe máa fẹ́ràn. Kò sọ́kùnrin. Òun ìbẹ̀rù Ọlọ́run tó bá ní conscience. Ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ nǹkan kan ok mo ń gbọ́ yín. Ẹ ṣe máa ń fi èdè on the other hand ọkùnrin ló yẹ kó ní lọ́wọ́ but tọkùnrin bá ti wá fail ìgbà yẹn lóbìnrin máa ń lọ wò ìta. So kò sí obìnrin tí òun kò ní peaceful and happy home. Okay. Ta ló ní òbò nǹkan ẹ má ẹni sùúrù àfẹ́ ọ̀rọ̀ púpọ̀ ta ló ní ìgbà wípé ọkùnrin ló ní kọ́kọ́rọ́ okó ẹ̀ lọ́wọ́ kọ́kọ́rọ́ òbò obìnrin kan ṣé tó obìnrin ni ṣé ibi tó bá wo obìnrin ló lè lò sí. Ọkùnrin ló yẹ kó ní lọ́wọ́. Ọkùnrin ló yẹ kó ní lọ́wọ́ ẹ ṣe kí ni rísì tẹ́yìn ṣe sọ bẹ́ẹ̀. rísì tó ṣe tó ti bá ẹ fún àtọkùnrin máa ṣe tó yẹ pé kó máa fa gidi ọkùnrin á ṣe bẹ́ẹ̀ pé kí ni ẹ̀ tó wrong ó máa fa gidi gbé. Ẹ ṣe. And people are mo ń gbọ́ yín. Wọ́n rí something wrong. Ẹ ṣe gan. Ẹ jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín. Ṣé rí àwọn nǹkan kan wà tí kò kan Ọlọ́run tẹ́ máa ń pe Ọlọ́run sí. Kí ni ìbẹ̀rù Ọlọ́run tó fẹ́ wà nínú ọkùnrin tó fẹ́ dóbò? Ẹ mọ̀ pé wọ́n á dùn lóbò. The only time tí ọkùnrin máa ń bẹ̀rù tó máa ń ní guilty conscience ni pé tó bá lọ dóbò tí wọ́n kà mọ́ díẹ̀ òbò tí ò yẹ kó dó tó wá lọ di oyún. Kí ló máa ń fà tẹ́ pé ọkùnrin á máa dó ọmọ ọ̀dọ̀ tó ò bá tí ka mọ́ díẹ̀ á máa dùn mọ́ ṣé kò sí bẹ̀rù Ọlọ́run mọ́ lọ́kàn ẹ̀ òun ò ká sí pé òun ṣe nǹkan kan ó ń gbádùn ìgbésí ayé ẹ̀ pẹ̀lú master key ẹ̀ ni ìgbà tó ọmọ ọ̀dọ́ tó bá lóyún ìgbà yẹn lọkùnrin ṣe máa ń fi guilty pé Ọlọ́run ọba òun ti ṣiṣẹ́ but as at the time tí má tanra ẹ má jókòó pé ọkùnrin kan ní bẹ̀rù Ọlọ́run as at the time tí ọkùnrin dóbò kò sí bẹ̀rù Ọlọ́run tó fẹ́ wá sórí ẹ̀ nígbà yẹn torí bí adùn tó wà nínú òbò ṣe rí ó máa supersede gbogbo ìbẹ̀rù tó lè wá sọ́kàn ẹ̀ asadi ebi sakata pààrọ̀ alàgbàlagbà ń títọ́ ẹ lọ go and study science asadi time tí ọkùnrin dóbò lọ́wọ́ kò sí bẹ̀rù Ọlọ́run kankan lọ́pọlọ ẹ̀ òbò yẹn ló wà lọ́pọlọ ẹ̀ bóyá 2 days after bí tàrẹ bá ti wálẹ̀ ló ṣe máa rò pé kí lòun ṣe ìbọ̀ ìgbà tó bá fẹ́ do yẹn tó bá mú bẹ̀rù Ọlọ́run síwájú ẹ̀ gan tó bá sọ́gbọ́ àyàkágbá ojú ẹ̀ ni àwọn nǹkan kan wà tí ò kan Ọlọ́run àwọn nǹkan kan wà tí ò sí tó kan Ọlọ́run bẹ́ẹ̀ hello bóyá 2 days after tàrẹ bá ti ẹ̀ẹ́dẹ̀ pa nǹkan tẹ́ ń gbọ́ náà bí London lẹ́ ń gbé ṣe ń ṣe báyìí ẹ fẹ́ máa gbọ́ méjèèjì ni ẹ fẹ́ máa gbọ́ Facebook ẹ tún máa sọ̀rọ̀ ni. Hello, Auntie Nika. Yẹ à ń gbọ́ yín. Ẹ kálẹ́ mà. Ẹ kálẹ́ o. Obìnrin bí ọkùnrin ní ẹkú iṣẹ́ takuntakun. À ń gbọ́ yín. Ṣé rí nínú ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ní tèmi kan fẹ́ẹ́ dá sí ni Auntie Nika ni pé òdodo ọ̀nà ẹ̀ sọ. Mo tún ṣe àwọn obìnrin ní pé wọ́n fẹ́ bá ọkùnrin figagbága. Pé bóyá wọ́n ní right lórí ọkọ wọn òun náà ṣe ń gbé gbájú. Orí ọ̀fẹ́ wà fọkùnrin mà lóbìnrin lọ díẹ̀.
so but àwọn obìnrin lè má jẹ́ kọ́kọ́ ẹ ṣàgbé tó bá fi lọ́kàn balẹ̀. Obìnrin tó bá ní ọkùnrin lára tí kò mọ̀ wá wù lé ọkùnrin lè ti bẹ̀ fẹsẹ̀ síta. So ohun tí mo fẹ́ sọ fún yín yẹn mo kàn ní. ẹ ṣe gan. Hello. Ọkùnrin ló ní master key ní time tọkùnrin dóbò lọ́wọ́ ẹ̀ kò sí bẹ̀rù Ọlọ́run kankan tó fẹ́ rò lórí kọkùnrin tó lè máa rò bẹ̀rù Ọlọ́run tó bá ìgbà tí wọ́n bá ti ka tí wọ́n bá ti ka ọkùnrin mọ́ ìdí òbò kan tó ń dó tí ò correct kò lè rò bẹ̀rù Ọlọ́run ìjọ tí wọ́n bá ka ọkùnrin ìjọ náà ló ṣẹ̀ṣẹ̀ ń rántí Ọlọ́run tí wọ́n bá ti ka ọkùnrin wàláì kò kí ń rántí pé Ọlọ́run máa wà múdẹ̀ ń dóbò torí nǹkan adùn tó wà àìjìdí tó wà lọ dóbò tó tight adùn tó wà nínú òbò yẹn ó wọ́n enjoy ẹ̀ lọ́wọ́ ìjọ tí wọ́n bá ká ọkùnrin ẹni pé tó bá ti ká wọn báyìí nígbà mi wọ́n máa wò bí bọ̀lọ̀ wọ́n máa wò bí ọ̀dẹ̀ àsìkò yẹn gangan ni wọ́n ṣe ń rò bẹ̀rù Ọlọ́run kò sí ọkùnrin tó ń rò bẹ̀rù Ọlọ́run lórí òbò tó bá rò wọn nídò kò sí ọkùnrin tó ń rò bẹ̀rù Ọlọ́run lórí òbò kan tó bá ń dó lọ́wọ́ ìgbà tí wọ́n bá ká wọn mọ́ díẹ̀ ìwọ obìnrin ló máa lọ kú sàdúrà pé kí master key tó lè ṣiṣẹ́ lọ́dún lórí ọmọ ọ̀dọ̀ kó tó lọ lóyún kó tètè ká tó bá ká ọkùnrin lórí òbò kan tó ń dó gbàgbé ẹ̀ kò sí bẹ̀rù Ọlọ́run kankan tó fẹ́ caution ẹ̀ ìgbà tó bá ti ká ọkùnrin mú ló ṣe máa ara ẹ̀ ṣe máa wálẹ̀ lójú ẹ̀ ṣe máa dá pé àṣìṣe lòun ṣe ọkùnrin ló ní master key lọ́wọ́ ìwọ obìnrin tó ń fẹ́ ọkùnrin àsìkò tó bá wà lórí ẹ̀ ló ní entitlement sí master key yẹn tó bá jẹ́ pé master key yẹn ó máa gbé lé ẹ lọ́wọ́ wàá mọ̀ pé wọ́n ló ní tó bá ti fẹ́ lò wá fi kọ́kọ́rọ́ ṣí á lò fún ẹ wàá tún ti nǹkan ẹ padà bẹ́ẹ̀ kò ní gbé lé ẹ lọ́wọ́ tó túmọ̀ sí pé tó bá ti ń dó ẹ lọ́wọ́ tó ń lo master key yẹn fún ẹ ìgbà yẹn gangan ló lẹ́tọ̀ọ́ lórí ẹ̀ tó bá ti gbé master key ẹ̀ tó tún gbé lọ ó lẹ́tọ̀ọ́ lórí master key yẹn mọ́ ó lẹ́tọ̀ọ́ lórí ẹ̀ mọ́ nǹkan tó lè mú master key yẹn sú tó máa fi padà wálé ìsídà kí master key yẹn kó bend àbí kí trailer gba kó kán sí méjì àbí lára àwọn ẹni wípé irú tó ṣẹlẹ̀ sọmọ Chidinma yẹn àbí bóyá kọkùnrin karùn àbí kọkùnrin kó lọ kọ̀dí nínú yọ̀ kó lọ dó òbò disgrace bọ̀ wípé bóyá àdúrà kan ran ọkùnrin kan Ọlọ́run o jẹ́ káwọn ọkùnrin wa kó kíní wálé o Ọlọ́run jẹ́ káwọn ọkùnrin yìí má jẹ́ kójú ẹgbẹ́ bì kan wàá gbàdúrà pé kọ́lọ́run jẹ́ kó bò tọkùnrin yẹn dó kó kan lára oko kó tó lè gbàdúrà fún ọkùnrin kí oko ẹ̀ má ṣiṣẹ́ kó má dóbò mi gbàdúrà pé ní òbò tó bá ti lọ kí òbò yẹn máa gé lórí oko tí òbò bá ti gé ọkùnrin jẹ lórí oko àwọn àdúrà kan wà tí ó yẹ kó bọ́dà rẹ̀ sórí energy tó fi ń gbàdúrà fún ọkùnrin yẹn fi gbàdúrà lórí ààrẹ àti lórí ọmọ àdúrà tó kàn máa gbà fún ni wípé Ọlọ́run tó bá máa kọ́gbọ́n kó má la ikú lọ tó bá máa kọ́gbọ́n kó má mú ẹ̀mí lọ bọ̀ wípé àdúrà àbí Ọlọ́run òbò yẹn jẹ́ kó kan lórí oko ẹ̀ that ọkùnrin rí òbò tó tight ẹ mọ̀ pé mi ò ní parọ́ òbò tight tí ọkùnrin fi oko sí tí òbò yẹn papọ̀ mọ́ ara oko tó ń wọlé lọ tó ń bọ̀ tó grip ẹ̀ dáadáa tó ń fún oko yẹn tó ń fún dáadáa wàláì tó bá gbàdúrà yẹn fún àdúrà yẹn ò lè gbà kò lè gbà hello tó bá gbàdúrà yẹn àdúrà yẹn ò lè gbà àdúrà tó lè gbà ní pé ní kó má pàdé òbò tó tight ní kó má pàdé òbò tó dùn ní gbogbo òbò tó bá ti fokó sí sọ wípé kó máa gejẹ lóko sọ fún pé kí òbò máa gbé ẹnu ẹ̀ sẹ́nu kó máa gbé okó ẹ̀ hanu kó má rí ìnira kó má rí ìtura lórí òbò kankan kókó òbò yẹn máa gbóná mọ́ kí gbóná bá òbò tó ń dó tó ò bá ti tí àdúrà yẹn ò bá ti gbà tó ò ti lè gba àdúrà bẹ́ẹ̀ kó má pàdé ògòlòmàṣí òbò kó má pàdé àwọn ògòlòmàṣí òbò kó má pàdé àwọn òbò ananas comosus kó má pàdé ẹ̀ àdúrà tó máa gbà nìyẹn tó bá ti lè rí àdúrà yẹn gbà kò sí nǹkan tó fẹ́ ṣe sí and wá lè sọ wípé nítorí pé ọkùnrin ìwọ ló ní master key ọkùnrin ló ní master key okó ọkùnrin ní master key ilẹ̀kùn ní tiẹ̀ ilẹ̀kùn master key ó máa ń dúró ní ilẹ̀kùn tó bá ti ń ṣí báyìí tó bá yá máa bẹ̀rẹ̀ sí ní pariwo tó bá yá tí ẹ rí pé ilẹ̀kùn tí ilẹ̀kùn bá tuntun tẹ́ bá lọ sí studio àwọn tó máa ń record
wọ́n máa ń ní spray kan tó máa ń spray sí ara ilẹ̀kùn tó jẹ́ wípé ilẹ̀kùn yẹn ò ní lè pariwo kó má lè wọ̀n nínú production master key lọkùnrin mú dání ó fẹ́ fi ṣílẹ̀kùn master key tó bá ti ń ṣí ilẹ̀kùn tó bí oríṣiríṣi kọ́kọ́rọ́ bá ti ń ṣí ó máa ilẹ̀kùn yẹn tó bá yá bẹ̀rẹ̀ sí ní máa dún kàkàkàkàkàkàkàkà that is obo kàkàkàkàkà tó bá dẹ̀ yá gan kọ́kọ́rọ́ yẹn á ṣó ilẹ̀kùn yẹn kọ́kọ́rọ́ lè má ṣí mọ́ ó tún di pé kí wọ́n ṣí kí wọ́n kàn lọ change gbogbo jáàkì ara ilẹ̀kùn yẹn kó lọ fi tuntun sí so obìnrin ló ọkùnrin ni master key ni ó kó ọkùnrin òbò obìnrin ilẹ̀kùn ni o lè máa ṣílẹ̀kùn fún gbogbo every dick and harry nítorí pé o fi pé ọkùnrin lo master key láti ṣí gbogbo ilẹ̀kùn gẹ́gẹ́ bí pé a ṣe mọ̀ wípé ohun ẹlẹgẹ́ ni wá gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé òbò ti wá máa ẹ̀mí òbò wa gùn àwa lè lo òbò wa títí di last day tá máa kúrò láyé ó lójú ibi tí ẹ kó ọkùnrin ṣiṣẹ́ mọ̀ àsìkò tó ń ṣe master key yẹn ṣiṣẹ́ jẹ́ kí wọ́n lò ó ẹ jẹ́ kí wọ́n lò ó bọ̀ wípé mi ò ní pé kí mo gba okó ọkọ yín bọ̀ ẹ má máa ní claim lórí okó ọkùnrin ló mẹ́ni tó lóko ẹ̀ I am telling you torí tẹ́ ẹ bá kó gbogbo kíní kúrò nínú ọkàn yín in tó máa ń fa hypertension nìyẹn in tó máa ń fa depression nìyẹn in tó máa ń fa wàhálà sí yín lọ́rùn nìyẹn torí àwọn nǹkan tẹ́ máa ń rò pé kò gbúdọ̀ ṣe báyìí kó ṣe báyìí àní ẹ concentrate lórí ìgbésí ayé ara yín ẹ concentrate lórí ìgbésí ayé àwọn ọmọ yín tí ọkùnrin ò bá ti nà ẹ́ tí ọkùnrin ò bá ti fojú ẹ̀ ráre tí ò ti bátà ẹ emotionally mélòó lo lè dó nínú oko náà báwo lẹ ṣe máa gbàdúrà pé ẹjọ́ kan lórí ọkọ yín ni ẹjọ́ kan lórí ògbó yín ẹ táìdà sórí ó máa lọ kò sọ́gbọ́n ẹ má jẹ́ kéèyàn kankan tàn yín jẹ ọkùnrin ò kí ń ronú ìbẹ̀rù Ọlọ́run tó bá fẹ́ dóbò wọ́n ń rò tó bá ti já wọn lójú lọ́sẹ̀ máa wá wò pé Ọlọ́run nǹkan tí mo ṣe yìí kò dẹ̀ dá o but tí wọn bá ti ka ọkùnrin mọ́ ìdí òbò tó ń dó tó ń dùn mọ́ wàláì kò sí conscience kankan tó fẹ́ ní kò sí nǹkan kan tó fẹ́ rò kò sí guilty conscience kan tó fẹ́ ṣe tó bá ti ka mọ́ báyìí pé kí wọ́n mú mọ́ bẹ́ẹ̀ pastor miss who is Àyìnkẹ́ Gold ta lẹ ń bá wí kò sí nǹkan kan tó bá ti mú ọkùnrin but èmi ò wá sọ wípé èmi kọ́ ni mo bí yín o lóbìnrin o n tó bá wù yín lẹ lè ṣe I can only preach and I can only tell you wípé you cannot compare yourself pẹ̀lú ọkùnrin òbò ilẹ̀kùn tó bá ti ń ṣí sọ́tún ṣí sósì ó máa ń crack ni òbò yín máa crack ni tẹ́ bá ní pé bí ọkùnrin ṣe ń dóbò lẹ́yìn náà fẹ́ lọ máa dóko á crack ilẹ̀kùn tó ń ṣí àbí àwọn ayín jọ gbogbo àwọn elasticity ẹ̀ ó máa rọ̀ ó máa dẹ̀ ọ̀tọ̀ ní kó fẹ́ fi nǹkan sínú kinní báyìí kó rí báyìí ẹ mọ̀ kí friction yẹn sì wà lára kinní ọ̀tọ̀ ní kí okó má tiẹ̀ kan òbò tó bá ti crack tó bá ti fẹ̀ láfẹ̀jù okó ò ní kan àwọn wọ́ọ̀lù òbò yẹn tí ọkùnrin bá ti ń dóbò tí okó ò kan wọ́ọ̀lù òbò tí ọkùnrin bá ti ń dóbò tí okó ò kan wọ́ọ̀lù òbò kò sí ìgbádùn tó fẹ́ rí ń bẹ̀ at least okó ọkùnrin láti lè máa kan wọ́ọ̀lù òbò ẹ bí ò bá kan lápá ọ̀tún ó yẹ kó kan lápá òsì àbí kó kan níwájú tí ò bá kan but kí tí òbò bá ti crack tó ń fi rẹ̀ compare ọkùnrin tí ó la mọ̀ pé kò ka mítà lóòótọ́ o òbò ka mítà ṣùgbọ́n máa ń crack so tó bá ti crack ó ní pé ọkùnrin á wọlé kò ní sí friction ọkùnrin á wọlé kò ní òbò ní kan wọ́ọ̀lù ọ̀tún kò ní kan wọ́ọ̀lù òsì kò ní kan sàlẹ̀ and nǹkan tó ń pè wípé ọkùnrin gbádùn òbò ó ń láti kan flesh òbò tó bá ti crack tó ti fẹ̀jù ọkùnrin o kò lè kan flesh kankan nígbà tí òbò oko wọnú òbò ó ṣonú ẹ̀ ó kàn ṣe ẹ wò ọ̀tọ̀ ní kó ẹ jẹ́ kí n lo kíní ká sọ pé okay let me use this ká sọ pé oko leléyìí sìn ó ní òbòrè ẹ lè fi òbò leléyìí o òbò kan leléyìí báyìí òbò kan leléyìí òbò eléyìí sìn ṣẹ́rí òbòrè o
oko wo ẹ rí pé kò tiẹ̀ kò kọsàlẹ̀ kò kọwọ́ lọ tún kò sí kò kan kankan ó kàn lọ free ni jọ nítorí Ọlọ́run báwo lobìnrin ọkùnrin yẹn ṣe fẹ́ òpó yẹn ti crack odò tún dẹ̀ lélẹ́yìí ẹ rí ṣe rí bó ṣe ń kàn ṣe rí báyìí kò sí bọ́kùnrin ṣe lè máa dóbò kó máa rí báyìí kẹ wá sọ pé kò ní padà lọ sínú òbò yẹn ẹ wò àwọn òbò kan dẹ̀ wà tó jẹ́ wípé kò ní kan wọ́ọ̀lì rárá kò ní kan flesh rárá tọkùnrin bá dẹ̀ ti ń dóbìnrin tí ò kan flesh rárá òbò yẹn ti crack ilẹ̀kùn yẹn ti bàjẹ́ ilẹ̀kùn yẹn máa dún kẹ́kẹ́kẹ́kẹ́ ni ọkùnrin ò ní padà lọ síbẹ̀ kò ní padà lọ síbẹ̀ mo mọ̀ pé kò kí mọ́bò fẹ́ but tó bá dùn ẹ tó bá tún ara ẹ ṣe even kò bímọ kó má tún ara ẹ ṣe ògbé òní kò ní qualify as òbò ògòlòmàṣí kò ní qualify bẹ́ẹ̀. You are too little for this. So what are you doing on my platform? You are not supposed to be on this platform. Ẹ rí pé èrò pọ̀ lẹ́ni nítorí àwẹ̀ tó wà ńta, but mi ò ní stop nǹkan tí mo máa ṣe. So lè sọ pé bọ́kùnrin ṣe ń ọkùnrin lè dóbò mẹ́ta pọ̀ lójúmọ́, ṣé wọ́n lè dóko mẹ́ta pọ̀? Ṣé o lè dóko mẹ́ta pọ̀ lójúmọ́? Bọ́kùnrin bá dóbò mẹ́ta pọ̀ lójúmọ́, ṣé wọ́n lè dóko mẹ́ta pọ̀ lójúmọ́? Ẹ̀mí wo ni? Hello? Okay. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè wọlé yẹn, mo máa block yín, máa fi ara balẹ̀. Máa fi ara balẹ̀. Ẹ má bá mi ṣerú àwọn eré bẹ́yìn, mi like ẹ. Ilé náà ó pè ṣeré ni. Kò ń ṣe okó pípọ̀ jù ló mọ́bò fẹ́. But báwo ṣì jẹ́ o lè look after òbò ẹ ìwọ tó ti bímọ tó dẹ̀ tún dó okó tó dẹ̀ fẹ́ máa fi rẹ̀ compare obìnrin àmì compare ọkùnrin tó bá fi ọkọ ẹ sí pé ọkọ ẹ ń dóbò ń ta tó bá ṣọ́ra wàá ní stress wàá ní depression gbogbo àwọn nǹkan báyẹn cortisol tó máa ń control tó jẹ́ stress hormones tó bá ti pọ̀ jù nínú system òbò ẹ lè fẹ́. Hello? Hello. Yeah? Hello, ẹ kúrò lẹ́pẹ́ tó. Ẹ kúrò lẹ́ sà. Abẹ́ sábìtì mi o. À ń gbọ́ ẹgbóhùn yín sókè. Ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ lẹ̀ yìí, ta ló ní kọ́kọ́rọ́ òkú, ta ló ní kọ́kọ́rọ́ òkú ọkùnrin. Ọkùnrin fúnra rẹ̀ ló ní kọ́kọ́rọ́ ẹ̀ lọ́wọ́. Obìnrin kọ́kọ́ ò lè ní kọ́kọ́rọ́ òkú ọkọ ẹ̀, kò lè ní kọ́kọ́rọ́ òkú boyfriend. Ọkùnrin yẹn gangan òun ló ní okú ara. Ta ló wá ní kọ́kọ́rọ́ òbò ìyàwó? Ta ló ní kọ́kọ́rọ́ òbò ìyàwó? Kọ́kọ́rọ́ òbò ìyàwó ọkùnrin tó bá ti wà pẹ̀lú ẹ̀ ló ní. So ta ló ẹni sí okay. Ṣé obìnrin kan lè jáde kó lóun lọ́kọ méjì kò possible. Okay, ta ló wá ní kọ́kọ́rọ́ òkú ọkọ? Ẹgbà àwọn obìnrin ò fẹ́ gbà, wọn ò fẹ́ gbà ni. Kẹ́rí obìnrin tó bá fẹ́ ní peace nílé ọkọ ẹ̀. Wọn ò fẹ́ gbà. Torí pé àwọn tó ń tọ̀ wọ́n, àwọn kan ń tọ̀ wọ́n wípé wọn ò fẹ́ gbà, wọ́n ń tọ̀ yín ni. Madam fẹ́ dágbé, Madam dúkú mọ̀dà, Madam I'm in control. Àwọn ni. The law is very very clear. Ọlọ́run ti dì fún ọkùnrin ní chance yẹn ní opportunity yẹn ni. That's why we should create to abẹ́. Yìí kò bíbélì kan sọ pé ọkùnrin ò lè lálẹ́. Àtàbàtì wa wo gbogbo àwọn the wise men of God kan nínú láti gbogbo orí àwọn méjì. Many of them. Àti tó bá tún máa ní ìdílé lọ. So for women, they just have to accept that. I guess it's a little bit. Bẹ́ẹ̀ wọn ò fẹ́ gbà nítorí àwọn kan tó ń ṣe rí mo sọ fún yín wípé ẹ mú religion kúrò nínú ọ̀rọ̀ okó àtòbò. Ẹ mú religion kúrò nínú ẹ̀ kẹ́ lè ní peace of mind. Kẹ́ lè ní ìfọ̀kànbalẹ̀ ọkàn. Ẹ yé kó ti Bible fún ọkùnrin tó kó ẹ̀ ń le. But even somebody who has the religion see discussion tó wà nílẹ̀ ìkọ́ religion go support wọn in both direction bóyá in Christian ni bóyá in Muslim ni o religion go support wọn. Religion support wọn religion take care ọkùnrin Muslim gbọ́ pé ọkùnrin lè láì ti dúdú
kó láì ti pa kó dẹ̀ láì ti dé ṣọ́ra kó láì ti dé sórí ó dẹ̀ sọ pé yes you can ask them all but kò fóbìnrin chance yẹn. ẹ ṣeun àwọn kan ní àwọn obìnrin kan bá pè wọlé wọn láwọn láre ṣóbìnrin òun nálè ni obìnrin nálè bẹ́ẹ̀ náà ọkùnrin yẹn dólè ni mo kàn rí fàsí èèyàn kan lóní àwọn obìnrin máa pè lọlé wọn láwọn lálè ṣóbìnrin òun lálè ni wọ́n ń lálè as I speak tẹ́ bá mọ àwọn tó wà lọ́wọ́ mi tí ó kó ọkọ wọn ò ṣiṣẹ́ rárá mọ́ ẹ lanu ẹ fẹ́ lè máa bá wọn sunkún ẹ mú rìdíjàn kúrò nínú ọ̀rọ̀ okó àtòbò nǹkan ọ̀rọ̀ okó àtòbò tó wà nílẹ̀ yóò ju ọ̀rọ̀ religion lọ obìnrin kan ní ọkùnrin kan ní conscience wo lọkùnrin fẹ́ ní níwájú ọyàn bọ̀gẹ̀lẹ̀ ọyàn tó set mo rí party kan táwọn kan ṣe ọyàn yẹn ibi tó kó dèrè nígbà tí ọkùnrin yẹn gbámú látẹ̀yìn tó wọ ọyàn yẹn báyìí ó bì sẹ́yìn ni ibi tó kọ́yàn yẹn dé ni so nígbà tó rí ọyàn yẹn ṣé gbà yẹn tí tó pàk ọyàn tí ọyàn yẹn débí ló fẹ́ máa rí ìbẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run gbá sá nínú ọkàn ẹ̀ kò ní rántí ìbẹ̀rù Ọlọ́run gbà yẹn abẹ́ni tó mú tó ní tìkùn ẹ̀ flat tó ṣèdíbọ̀ kèlè sẹ́yìn tó jẹ́ pé tọkùnrin bá rí báyìí okó ẹ̀ máa dìde ó máa yin Ọlọ́run lógo ni ṣé Ọlọ́run tí okó ẹ̀yìn yẹn náà lẹ́tún máa sọ pé kó lè bẹ̀rù torí ìdí yẹn àti ọyàn yẹn kò ń ṣe nǹkan ẹ̀rù ìbẹ̀rù Ọlọ́run ò lè wá ní táìmù yẹn ẹ má tọra yín ìbẹ̀rù Ọlọ́run ò lè wá nígbà tí ọkùnrin rí okó tó rí ìdí àtọyàn ìbẹ̀rù Ọlọ́run ò lè wá. Hello. Hello àǹtí Yínká ṣé mo lè dá ṣètò. Mo ń gbádùn yín ìyá mi. Obìnrin ò ní kò láṣẹ lórí okó ọkùnrin o ìyá tó bí ọkùnrin gan ò láṣẹ mọ́ lórí okó ẹ̀ tó jẹ́ pé ìyá yẹn ló dákó fún kò láṣẹ lórí okó ẹ̀ dẹ́nu ọkùnrin ló ní àṣẹ lórí òbò obìnrin ní mọ́mẹ́ntì tó bá ti wà pẹ̀lú ọkùnrin ìdá máa ń fẹ́ ǹjẹ́ ìdá ọkọ ẹni. mo bá lọ ń jí ẹdó gan wọ́n ń jí ẹdó ni. obìnrin ò ní àṣẹ lórí okó obó ọkùnrin torí kì í ṣòun ló dá dọ̀dọ̀ òun kọ́ ló dá dọ̀dọ̀ ẹ̀ òun kọ́ ló dá kókó ọkùnrin ìyá tó dá kókó ọkùnrin gan-an kò lè lóun láṣẹ lórí okó ọkùnrin. So àwọn obìnrin ní ìdá àti tara wa jẹ́. No, okay. Màámi, bóyá nǹkan tí mo máa sọ ni wípé obìnrin ò láṣẹ lórí okó ọkùnrin. But ìwọ obìnrin ó ní choice láti decide bóyá ọkọ ẹ̀ láṣẹ lórí òbò ẹ̀. Ẹ jẹ́ ká filẹ̀ bẹ́ẹ̀. Àbí? Ní tèmi ọkọ tèmi ló láṣẹ lórí òbò tèmi o. No, wọn fẹ́ gbọ́ yẹn. Àwọn obìnrin ò fẹ́ gbọ́ yẹn lẹ́nu mi. Ẹ jẹ́ ká filẹ̀ bí pé okay you decide bóyá ọkọ ẹ̀ ló láṣẹ lórí òbò ẹ̀ kò ṣe ọkọ ẹ̀ but ọkùnrin kan obìnrin kan ò lè mú kọ́kọ́rọ́ òbò obìnrin kankan láwọ́ tó bá yẹ pé nǹkan tẹ́ fẹ́ gbọ́ nìyẹn and ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín ọkùnrin ò lè rí ọyàn àti ìdí kò ń ṣe nǹkan ìbẹ̀rù nǹkan ayọ̀ ni tẹ́ bá rò pé ọkùnrin kan máa bẹ̀rù pé ó máa ní ìbẹ̀rù Ọlọ́run tó ró yán yàtì dí kò sí nǹkan tó jẹ́ bẹ̀rù Ọlọ́run nígbà tí ìdí àtọyàn bá dúró síwájú ọkùnrin ẹ ló mo ń gbọ́dùn yín jàre. Hello àǹtí Yínká. Hello. Táwọn èèyàn wá sẹ̀yìn á gbé pé torí pé ọkùnrin àwọn ò láṣẹ lórí ọkọ àwọn náà ò ní àṣẹ lórí òbò àwọn ẹjọ́ Yorùbá tó pòwe pé tọkùnrin bá tàtọ̀rìn tóbìnrin tàtọ̀rìn yẹn nìkan á lóbi lẹ́yìn ẹsẹ̀ ìṣura wọn lọ. Wọ́n mọ̀ wọn kì í fẹ́ gbà nítorí ó jẹ́ Yínká ló sọ ni. Yorùbá mọ ohun tó ń sọ Yorùbá mọ ohun tó ń sọ bí ìdí bá dẹ̀ bàjẹ́ ó máa di. Apart from that ọkùnrin máa bọ́ta abẹ́ ìtì rírí ọkùnrin á bọ́ta á dúró sí bus stop obìnrin á dẹ̀ kọjá wọ́n dẹ̀ máa sọ láàrin ara pé ta ni mo ti kọjá lára ẹ̀ náà tí mo ti dó wọn bí aláya obìnrin kan kó dúró kó ní mo ti délé mo ti dó lágbájá nǹkan tó fi jù wá lọ òkèrè. Èmi ń sọ pé nǹkan tó ní kí wọ́n sọ ní kí Ọlọ́run tó dá wa tó ń sọ pé kọkùnrin níbẹ̀rù ẹ̀ kò dá wa bá kan náà ó dìgbà tá a bá gbà pé ọkùnrin Ọlọ́run ló ti já bẹ́ẹ̀. Ó dá mo gbà fún yín o obìnrin kan ní èmi láláṣẹ òbò yín ẹ̀yin láláṣẹ òbò yín tó bá wù yẹn lè filẹ̀ fọkọ̀ ọ̀bọ ẹ̀yin láláṣẹ òbò yín mo gbà fún yín ṣé nǹkan tẹ́ fẹ́ gbọ́ nìyẹn ẹ̀yin láláṣẹ òbò yín. Ọlọ́run bó ti dá wa kò dá wa ní pé kí pé agbára tó ń fọkùnrin Ọlọ́run ti fi wọ́n ṣe olórí. Lẹ́yìn kéèyàn dẹ̀ ra gbà fún Ọlọ́run kò sí bó ṣe wà yẹn kéèyàn já kọ́nà má ti àjọ ká gbà kó ó tán. Ẹ tiẹ̀ dúró náà mo tiẹ̀ fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín sísítà ẹ sọ pé ọkùnrin rí òbò ó rí ọyàn ó wá rí ìdí tó ń gé nínú aṣọ ẹ̀yin èèyàn wá sọ wípé
ó yẹ kó ronú ìbẹ̀rù Ọlọ́run kó tó dóru ẹ̀. Does it make any sense? Obìnrin kò kí rí ọmọ obìnrin ẹgbẹ́ mi tó máa wò pé Ọlọ́run ìbà ẹ. Does it make sense? Kò lè ronú ìbẹ̀rù Ọlọ́run at that time torí kò sí ìkọ̀ ìbẹ̀rù lára ẹni tó rí. Ọyàn nǹkan tó wà friendly ni. Obo àbí ìdí in tó make sense tọkùnrin fẹ́ rí ni. Ẹ wá ní kó máa ronú ìbẹ̀rù Ọlọ́run. Ó máa do tó kí ìbẹ̀rù Ọlọ́run tó wà. Ó máa do tó kí ìbẹ̀rù Ọlọ́run tó wà. Ẹ má máa tanra yín. Kọkùnrin tó níbẹ̀rù Ọlọ́run ó dìgbà tí wọ́n bá kà. Kò síbẹ̀rù Ọlọ́run lára ọyàn àti ìdí tọkùnrin ń rí. Gbogbo àwọn tó máa ń sọ pé ẹ ṣé ò lè mójú kúrò. Ẹ ń ṣépè fọkùnrin kó mójú kúrò nínú ìdí àtọyàn àbí kí wọ fúnra rẹ̀. Mo sọ fún yín pé ológbò ìwọ ló máa gbé ẹja kúrò lọ́dọ̀ ológbò ò ní sá fún ẹja ẹ̀. Ìdí àtọyàn kọkùnrin mójú kúrò ó ṣe máa mójú kúrò kó lè mójú kúrò àfi tó bá ti kọ̀dí nínú yọ̀ àbí tó bá ti sú àbí tó bá ti rí pé àwọn ọmọ òun dàgbà wọ́n ti ń ju òun lọ wọ́n ti ń ga jù òun lọ kí ni kó máa bá lọ àbí ó ti ní àìsàn bọ̀ ìdí àtọyàn ọkùnrin rídìí ó rọyàn ẹ wá ní kó níbẹ̀rù Ọlọ́run níbo ni ìbẹ̀rù Ọlọ́run yẹn ti fẹ́ wá ṣé ọyàn ní ìbẹ̀rù ni àbí ìdí ní ìbẹ̀rù àbí fùrọ̀ tó rí ní ìbẹ̀rù ẹ má máa tanra yín níta ẹni gbọ́ lórí ìkànnì yìí nìyẹn nǹkan tẹ́mi kọ̀ mọ̀ ni wípé obìnrin kò ní kọ́kọ́rọ́ ọkùnrin ó kó ọkùnrin lọ́wọ́ o tó bá má rí ọkùnrin kò ṣe okó ẹ̀ ló má rí o bọ́dì ẹ̀ ọpọlọ ẹ̀ olùbádámọ̀ràn nǹkan kan ló má rí tó bá wá fi pé based on nǹkan tí mo sọ yìí o ìwọ náà o entitled sí òbú ẹ yes o entitled sí òbú ẹ ẹni tó bá wù ẹ ní kò fún ní kọ́kọ́rọ́ pèmí kò mọ̀ wípé bó ṣe yẹ kó rí ni pé ọkọ ẹ ló ní kọ́kọ́rọ́ bọ́ tó bá sọ pé kò rí bẹ́ẹ̀ well. Hello ma. Hello. Yes ma kọ́kọ́ mi fẹ́ sọ ni pé àwọn obìnrin tí wọ́n understand pé kò sí nǹkan tó ń jẹ́ gender equality. Ọkùnrin lè bí ọmọ 15 nínú yíyẹ obìnrin ò lè bí jẹ́ ọkọ lọ nínú yíyẹ. Gbogbo nǹkan lọ́wọ́ ti bless ọkùnrin. Àwọn tó máa ń rò pé ẹni ò lè bí ọkọ mi máa fi ṣakọ ìyá ló fẹ́ jẹ́. Ìyá ni. Àbẹ̀fẹ́ni ló ń jẹ ọ̀gá but I understand that ọkùnrin àwọn ẹni ọba ìyẹn gbọ́dọ̀ respect wọn. Obìnrin tí ò bá ti rẹ́dí àti respect ọkùnrin láti pàkà mú pé wọ́n náà ṣe dá àwọn ènìyàn ìyá máa jẹ́ ilé ọkọ ni. So èmi lọ́kọ̀ bí tó bá ṣẹ̀ mí èmi máa bá sọ kókó má bì í torí mọ̀lọ́kọ́ tó bá ti nílẹ̀ nínú máa jì bẹ́ẹ̀. So nǹkan tó mi fẹ́ dá sọ́rọ̀ mi. Ẹ ṣe jẹ́ kọ́bìnrin tó lè wá ágíù pẹ̀lú mi mo mọ̀ pé ní gbogbo ìgbà ọkùnrin máa ń sọ mo ti dó lágbájá mo ti dó tàmẹ̀dù ìwọ obìnrin tó bá lè dúró níwájú mi sọ pé mo ti tó lè dúró bí ọkùnrin ṣe máa dúró pé mo ti kọjá lọ láàrin ẹ mo ti délé máa mọ̀ pé oní kọ́kọ́rọ́ òbò ẹ̀wọ̀ ló ní máa mọ̀ bẹ́ẹ̀ ẹ má máa tanra yín ẹ dẹ̀ máa àwọn ọ̀rọ̀ okó àtòbò ó kọjá ọ̀rọ̀ olúwa ìbẹ̀rù sí inú ọkọ mi jẹ́ kó mọ̀ bẹ̀rù kò sí tó ọkùnrin bá láìkó bò àbó láìkó mú kò mí pé kò bẹ̀rù Ọlọ́run ẹ má tanra yín. Hello àǹtí Yínká. Hello ọkùnrin láìkó mú láìkó bò kò mí pé kò bẹ̀rù Ọlọ́run. Ẹ kálẹ́ o. O a máa ń gbádùn ètò yín o. Ẹ ṣeun. Ẹ ṣe nítorí tí ẹ fi ìmọ̀ràn hàn àwọn obìnrin wa nítorí pé kò yé wọn. Òótọ́ ni gbogbo ọ̀rọ̀ tí ẹ ń sọ ojoojúmọ́ ayé dàbí wo. Mo ti já yín dànù. Hello àǹtí Yínká. Hello ìyá mi. Mo máa. So possible lẹ́yìn iṣẹ́ eléyìí tẹ́ bá lè ṣe topic lórí ìyàtọ̀ nínú kọ́kùnrin máa wà controlling àti ìyàtọ̀ nínú kọ́kùnrin jẹ́ leader because majority of our African men wọ́n mọ̀ yàtọ̀ nínú pé àwọn wà controlling àti pé àwọn jẹ́ leader. Okay, noted. Ẹ ṣé gan-an. Yes. Noted. Ẹ jẹ́ kí a máa round off show yìí. Ẹ̀yin obìnrin, I want to seek your advice. You will seek my advice, but I will charge you. Èèyàn kan gbé case ọmọ kan wá fún mi. But mo wà very very reluctant láti ṣe kíní yẹn. Ọmọ yẹn ní breast cancer. Ó dẹ̀ ti ẹ jẹ́ kí n fi wọ̀nyí.
wọ́n wá ní kí n bá wọn raise owó fún but mi ò really wà comfortable ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ẹ bá ní interest ẹ wò ń lélẹ̀ ọmọ yẹn ni ṣẹ́rí ẹ̀yin tẹ́ bá mi ò lè post ẹ̀ kó má ba block page mi ẹ̀yin tẹ́ bá ní interest ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ pè mí máa fún yín ní number account detail ọmọ yẹn Adéwùnmí Adékúnlé Owójìrì Zenith Bank ẹ jọ̀ọ́ ẹni tó bá ní pen Adéwùnmí Adékúnlé Owójìrì Zenith Bank màá tún pè lẹ́ẹ̀kan sí Adéwùnmí Adékúnlé Owójìrì Zenith Bank 221-305-7738 221-305-7738 Adéwùnmí Adékúnlé Owójìrì Adéwùnmí Adékúnlé Owójìrì Adéwùnmí Adékúnlé Owójìrì Zenith Bank 221-305-7738 221-305-7738 ọmọ náà ní bọ́ a lè post irú eléyìí ṣẹ́tìrí wọ́n ló ní ìdówó ẹjọ́ gbogbo ẹ̀yin tí Ọlọ́run bá bù sí fún ẹ bá mi fi owó sínú àkáǹtì yẹn as much as mi ò like láti ṣe irú nǹkan báyìí but ìgbà tí woman yẹn bá mi sọ̀rọ̀ lánàá mo ti kọ́kọ́ ní kó lọ san consultation fee mi mo ti kọ́kọ́ gba consultation fee lọ́wọ́ ẹ̀ dó mo tún padà pé lánàá pé kó send account ẹ̀ kí n lè dá owó yẹn padà nígbà tí mo rí kíní torí èmi kó tó bá mi sọ̀rọ̀ after show you have to pay consultation fee wo ọmọ yẹn ni ṣẹ́tìrí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá mi nawọ́ ayọ̀ sí ẹni tó bá dẹ̀ tún fẹ́ padà gba account ẹ̀ after the show ẹ lè pè mí màá padà fún yín ẹ kò send message sí mi màá forward account ẹ̀ sí yín ẹ bá mi fi anything yes Owójìrì kò sí ẹni ńbẹ̀ o Owójìrì kò ṣe Owójìrìn Owójìrì kò sí ẹni ńbẹ̀ Adéwùnmí Adékúnlé Owójìrì and Zenith Bank ní 221-305-7738 221-305-7738 ẹ jẹ́ bá mi ràn lọ́wọ́ nítorí Ọlọ́run ò ní jẹ́ ká dẹ́bọrú bí Ọlọ́run ò ní jẹ́ ká rí dààmú àti wàhálà o ẹ jẹ́ kí n máa fi ìsìn ṣe àlọ tó bá tún di ọjọ́ Friday because I'm going to school tomorrow máa padà wá with another interesting topic ẹ̀yin obìnrin obìnrin kan ò ní kọ́kọ́rọ́ oko ọkùnrin sọ́wọ́ o ìwọ obìnrin I keep it open ẹni tó bá wù ẹni kò yọ̀ǹda kọ́kọ́rọ́ bóyá ìwọ ló mọ̀ bóyá ọkọ ẹ ló ní kọ́kọ́rọ́ òbò ẹ àbí ìwọ ló ní kọ́kọ́rọ́ òbò ẹ but to me bó ṣe yẹ kó rí mo fi pé ọkùnrin ló yẹ kó ní but tó bá ṣe mọ̀ pé mo máa sọ wípé mi ò ṣe ìyá anybody you can decide we are all adults o lè decide pé ìwọ ló ní pé ò fọkùnrin nítorí pé kò ti fún ẹ tó bá dẹ̀ wò tá bá wò you know realistically tá bá wò ká ẹ wẹ́ rí pé ẹ ní kọ́kọ́rọ́ oko ọkùnrin lọ́wọ́ we don't have to say it ọkùnrin kò ní kọ́kọ́rọ́ oko ọkùnrin lọ́wọ́ ẹ kò fẹ́ fi sọ̀yàn lẹ́nu ni kò sí kọ́kọ́rọ́ oko ọkùnrin kankan lọ́wọ́ yín ẹ má tanra yín kẹ má bá ní hypertension ẹ má gbàgbé o gbogbo ẹ̀yin tẹ́ gbà àwẹ̀ Abaya ẹ follow wọn ní already to wear by Abeni lórí Instagram àbí kẹ́ WhatsApp wọn lórí +234-810-917-6616 +234-810-917-6616 ẹ WhatsApp wọn excuse me wọ́n máa bẹ̀rẹ̀ sale wọn promo wọn ní on the 10 wọ́n máa parí ẹ̀ on the 17th of this month ire o ó dàbọ̀.